èyí tí a fẹ́ lọ lónìí anakunla gẹ́gẹ́ bí ìbéèrè tó béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni sà wípé ìjẹ́ gbogbo ẹ̀dá tọ́lọ́run dá lọ́lọ́run nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kí Ọlọ́run gbogbo ẹ̀dá tó dá èèyàn níran èèyàn tọ́lọ́run dá èyàn á sì máa bẹ tí ó dá nǹkan tí ò ní fẹ́ ń tọ́ dá masha Allah sáàmà wá wípé ó sì í dá ni kò sẹ́ni tí ó ní nǹkan tó fọwọ́ rẹ̀ produce tí ó wá ní nífẹ̀ẹ́ nǹkan tí ó produce fún rẹ̀ bẹ́ẹ̀ ni kò sì ní sí Ọlọ́run kì í sì sí nǹkan dá jalla jalalu wọ́n wá jẹ́ pé òun ló dá gbogbo ẹ̀dá ló dá wa ló dá gbogbo ẹran èèyàn láyé ìjẹ́ gbogbo èèyàn tó wá dá ní ṣé gbogbo wọn náà lọ́lọ́run nífẹ̀ẹ́ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ló wá dákó wa òun ló dákó wa òun náà ló wá sọ àwọn ìran ẹ̀dá kan bẹ àìnífẹ̀ẹ́ wọn òun ni wípé tí ń bẹ lọ́wọ́ wọn ni ò nífẹ̀ẹ́ ni òjò nífẹ̀ẹ́ àwọn náà Allahu akbar tẹ́ bá wọnú Al-Qur'ani ẹ bá ń bẹ tó pọ̀ fún béèrè yìí ẹni tó ló béèrè yìí ìjẹ́ kò tó ọ̀sẹ̀ mẹ́ta báyìí kọ́lọ́hún tó ní àdá lóhun a máa dáhùn tọ̀hún lóhun wípé gbogbo ntí Ọlọ́run dá gbogbo èèyàn tọ́lọ́run dá kọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ o torí kèye ṣe gbogbo ntí ẹ̀dá tọ́lọ́run fẹ́ ni gbogbo ẹ̀dá rẹ̀ ṣe fún gbogbo ntọ́lọ́run fẹ́ kọ́ la ṣe fún tán la ṣe fún tán àwọn nǹkan kan wà ń bẹ tó jẹ́ kọ́lọ́run ò ní nífẹ̀ẹ́ lára èèyàn tí ó bá ti nífẹ̀ẹ́ rẹ̀ kò ní nífẹ̀ẹ́ ni tó ní nǹkan ni bírú àwọn nǹkan wo Al-Qur'ani náà lẹ́ẹ̀fi yanjú rẹ̀ òun náà lẹ́ẹ̀fi tọ́ ó sì pọ̀ bẹ́ẹ̀ kò nídìí ọ̀rẹ́ ìṣẹ́ máa wá jẹ́ nǹkan gé fún ọ náà ni kásì mẹ́nu kó ń bí èyí òun ni tí ẹ béèrè ń jù ní tẹ́lẹ̀ nìkan béèrè ẹrú Ọlọ́run tó béèrè yìí à ń fún léṣe wípé Ọlọ́run ò nífẹ̀ẹ́ àbòsí ó ti bá wọn la yuhibbullahu adh-dhulma ó ti yé bá wọn ẹni ọba ti wá jẹ́ ní àbòsí la yuhibbullahu Ọlọ́run ò ní nífẹ̀ẹ́ rẹ̀ ló fi wípé inna Allaha la yuhibbu adh-dhalimin ọgbọ́ gbogbo ẹni tí bá ti ń ṣàbòsí Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́wọ̀n àkọ́lọ́ náà lọ́dá Ọlọ́run ò fẹ́ àbòsí kò fẹ́ àbòsí kò wá ní nífẹ̀ẹ́ alábòsí inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhuri ẹni al-fakhr la yuhibbu Allahu al-fakhra Ọlọ́run ò fẹ́ràn fáàrí máa ṣe yanga ó ti yé báwọn ẹni ọba tí wàá jẹun fáàrí òun náà ni kílẹ̀ ń pè é al-mukhtal fakhur la yuhibbu Allahu al-fakhura ẹni ọba tí lè máa ṣe fáàrí ju Ọlọ́run ò fẹ́ wala yuhibbu al-mu'tadin ẹni tí bá ń kọjá àlà Ọlọ́run ló wọn ò fẹ́ wala yuhibbu kulla kaffarin adhim ẹni ọba jẹ́ kèfèrí aláìmoore tuntun wa ń jẹ́ lẹ́ṣẹ̀ Ọlọ́run ò fẹ́ wala yuhibbu dhalimin kò fẹ́ràn alábòsí wala yuhibbu al-mufsidina ẹni tí bá ń balẹ̀ jẹ́ òbílẹ̀ jẹ́ kò fẹ́ wala yuhibbu kulla khawanin kafuri Ọlọ́run la fẹ́ kulla khawanin ẹ̀wọ̀n khawan ìsùn balaganu ẹni tí kò máa jàmbá èèyàn ẹni ọgbọ́n kò jàmbá èèyàn ó bìtírè al-kha'inin kọ́rọ̀ tó ń kun la yuhibbu al-kha'inin àwọn olójú méjì àwọn tí wọ́n máa ń ṣe jàmbá Ọlọ́run ló wọ́n fẹ́ wọn wala yuhibbul musrifin ẹni tí bá ń ná náà pa tí ń náwó síbi tí ọ̀yẹ́ kọ́ náà sí kọ́dá lérí pa ànáwó sójú ọ̀nà Ọlọ́run iná pa tó máa bẹ̀m̀bẹ̀ ìṣọ́ra fún máa bẹ̀m̀bẹ̀ nírú ọ̀nà wo Ọlọ́run jọ dá fún ọ lérí pa ànáwó sí ojú ọ̀nà tí abẹ́ náwó sójú ọ̀nà Ọlọ́run ìṣọ́ra fún máa bẹ̀m̀bẹ̀ òun ni kí ẹnìkan ó ṣe nǹkan kan nísìn fọ́lọ́hun kẹ́nìkan á wò wípé mo fẹ́ kí lágbájá ọmọ kó wọn tó wọn ti ń pè rẹ̀ àwa mọ́sálásí ẹnìkan wá ní pẹ̀lú ogun Ọlọ́run mọ́ra jẹnẹrétọ̀ fún yín ó gbé jẹnẹrétọ̀ wá wọn lẹ́rú Ọlọ́run kan ló gbé jẹnẹrétọ̀ yẹn wá pé a máa tàn mọ́sálásí ẹnìkan wá dé ó wá lè ra mẹ̀káwó àbí kílẹ̀ ń pè é mẹ̀kánò ó wá lè ra wa ó wá ní imam àmẹ́ni tó gbé jẹnẹrétọ̀ yẹn wá mọ̀ ẹgbẹ́ kú mẹ́ ẹ máa lo mẹ̀káwó yìí mẹ̀kánò yìí ó ti yé báwọn torí lè tó gbé wa wọn kò tó nǹkan kan rárá àwa dẹ̀ ló wa dẹ̀ máa ná fọ́lọ́run ni ìṣọ́ráàfù ló ṣeun sàráàfù nu ìtàn sì ń pè ní ìṣọ́ráàfù ni wípé kọ́ fẹ́ sí competition pẹ̀lú èèyàn
ọgbọ́ kọ́ wá fẹ́ pé mo lágbájá ná iye báyìí èmi fẹ́ ná tó jù bẹ́ẹ̀ lọ. wàhálà bójójú ọ̀nà tọ́lọ́run. wàhálà bójójú ọ̀nà tọ́lọ́run náà torí pé ó ti ẹni tó kọ́ gbé jẹnẹrétọ̀ wa lákọ̀ọ́kọ́ ni nítorí wọ́n fẹ́ kó yí àwọn jẹ́ mọ́sálásí ni wípé èlò wọn ń ta jẹnẹrétọ̀ tó lọ lè gbé wa 500,000 lọ́ra máa yí tán ta mẹ́kánù ni ẹgbẹ́ yóò ju sẹ́gbẹ́ kan làwọn jama náà bá ní tọ ẹni jọba gbé ó gbé o wọ́n ti ba orí ẹni tí ọkọ̀ ṣe orí àkọ́kọ́ jẹ́ bó sì gbé mẹ́kánù wa ẹni ọkọ̀ gbó 500,000 wáhùn ó wọlé lọ́dọ̀ ọlọ́run ju ro ń tọ̀hún lọ ọlọ́run ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kejì hùn. innahu la yuhibbul mustakbirin. innahu la yuhibbul mustakbirin àbí ìṣiráfù tún bẹ́ẹ̀ lójú ọ̀nà àtọ́lọ́hún ẹ̀ ń ṣe mọ̀lúdì ẹ gbọ́ ẹ̀ ń ṣe mọ̀lúdì ṣe mọ̀lúdì ànábì ẹ wá pa màálù fà débi wípé àwọn ẹ̀jẹ̀ màálù wá sùn lọ rẹpẹtẹ lọ́gbà àwọn èèyàn wá ń jẹun wọ́n wá ń fi oúnjẹ ṣòfò àjẹbì ìfóúnjẹ ṣòfò ó ti yé báwọn ìṣiráfù nu torí wípé àwọn kan ń bẹ tẹ́bi ń pa àwọn tí wọn ò rí nǹkan kan jẹ wọn ò sì láǹfààní àti lè débi ń tẹ́ pa ni. ẹlòmíràn ni mọ̀lúdì tí mo ṣe yìí mo fẹ́ ṣe yìí mo fẹ́ ná 10 million. mọ̀lúdì ànábì. mọ̀lúdì ànábì yìí 10 million tọ́ ná sí mọ̀lúdì ànábì bá kú dá kókó 10 million ni kọ́ lọ àwọn tí ń bẹ hospital tí wọ́n fẹ́ kú kọ́ máa wá wípé mọ̀lúdì ànábì tí mo fẹ́ ṣe yìí àwọn aláàrẹ̀ dà 100,000 ni mọ̀lúdì ànábì ní ń ṣe kíní gàrí ẹ̀wọ̀n lè mọ̀lúdì ànábì ọ̀rá aṣọ 500,000 ọ̀rá bàtà 300,000 ago fila 100,000 ago spẹ́ẹ̀tì ọwá nítọ̀ ọwá dó pé alhamdulillah mi tọ́lọ̀ ń kẹwàá dé yìí ìdúró mi yìí mo ṣe dúró yìí 1.5 million lọ parí ẹ̀ bí 1.5 million bá parí ìdúró rẹ̀ ìjòkó rẹ̀ ń kọ́ èló ni ó parí ìjòkó kátó wá sọ yẹn gbogbo mọ̀lúdì kátó wá sọ gbogbo mọ̀lúdì gbogbo orú èyí ń bi mọ̀lúdì náà tá à ń ṣe ìṣiráfù ń bẹ́ẹ̀ ìbànú owó tẹ́lómi ń bà nínú owó inú ìṣiráfù tá ń ná tápà náwó fọlọ́hún tọ́lọ́hún ò sì ní gbà á òun ni káwọn àfọwọ́jò kólẹ̀ káwárẹ́ nìkan kó owó lọ́wọ́. bàbá kódà yóò ibi tẹ́ ẹ̀yà sí yóò dùn mọ́ mi púpọ̀. káwárẹ́ nìkan kó pásù owó báyìí kọ́ wa kó lọ́wọ́ ọgbọ́ àgbọ̀yé bàbá kọ́ wa kó olódò owó báyìí kó wa kó lọ́wọ́. kọ́ máa fi má eléré oní ọrin ẹni náà ní ìsìlámù pásù kọ̀ọ̀kan máa fi má lé lójú ago báyìí wọ́n wá ní àwọn náwó fún ànábì ànábì kú nìyẹn ẹni ọba fẹ́ ná fún ànábì àwọn tára ní lànábì máa ná fún ọgbọ́ tó ń pa ànábì ní àtúfù alàlà àrọ́mìl ànábì a máa ṣàánú àwọn opó wàhálà àìtàm òun náà ní abul àìtàm bàbá àwọn ọmọ òrukàn lànábì ó ti yé báwọn ẹni tí ṣàánú opó òun lànábì ẹni tí ṣàánú aláìní ọgbọ́ òun là nábì bọ́bá fẹ́ ṣe mọ̀lúdì ànábì tó fẹ́ ká nábì ọgbà ayókè mọ̀lúdì òun ló ṣe lóòótọ́ táwọn tí ń pé mọ̀lúdì ọ̀dà gan òun ní ló sọ pé kò dáa òun ni kíjọ mọ̀lúdì rẹ̀ ó dé láàárọ̀ ọjọ́ mọ̀lúdì ẹ ṣe mọ̀lúdì ńrọ̀lẹ́ àbílálẹ́ àárọ̀ ọjọ́ mọ̀lúdì ọlọ́run wá bùn ọ lówó orí bíi 5 million pé 5 million mo fẹ́ ná fún mọ̀lúdì yìí ó wá yọ 1 million fún tí wọ́n fi ṣe preparation oúnjẹ ó wá kó 4 million ó wá lọ síbítù káwọn ọmọ akéwò rẹ̀ tẹ̀lé àtàwọn mọ̀lúdì kọ́lá ẹ bá tún wá sí dáadáa ẹ máa ṣe láìláì láwù lọ. lójú ọ̀nà. tẹ bá dé ojú ọ̀nà hospital ẹ bá dé ẹ̀dá ọdún lójú ọ̀nà hospital. tọ́ba ẹ̀kọ́ bá tún fẹ́ ṣe ń ṣe kárí mi. ọ̀gbọ́n bó o ṣe kárí mi náà gbà ládàá o. ọwọ́ dẹnu ojú ọ̀nà géètì hospital general. wọ́n á ní ẹ wọlé ọ̀rọ̀ afẹ́ sànú àwọn tọ́rẹ̀ ni. tálẹ̀ ni wọ́n gé lẹ́sẹ̀. ọlọ́pẹ̀rẹ́sàn dà wọ́n ní wọ́n rówó tẹ́ sọ pẹ̀rẹ́sàn 100,000 ní anabi ní ṣe mọ̀lúdì anabi ní kọ́lọ́wọ́ kí anabi. sallallahu alaihi wasallam. oní kidney problem 500,000 ní kọ́lọ́wọ́ kí anabi. oní cancer 500,000 ní kọ́lọ́wọ́ kí anabi. ọwọ́ aná 5 million ní irú 5 million ní ó wọlé. Allahu akbar mọ̀lúdì anabi gan. anabi nù. sallallahu alaihi wasallam. kìí ṣe yìí tọ́ kàn á dún pé wọ́n á ń gbé asakiru yìí dé ọba ná 500,000 asakiru tọ̀hún dé ọba ná 500,000 àwọn wíwí kú wí lọ rẹpẹtẹ. akara àwọn fún un lọ sá mo fẹ́ kẹ́ bá a tọ́jà nìkan kó lè kílíà ọmọ kéwú ń ṣe mọ̀lúdì àbí ń ṣe hafla ó wá fẹ́ inú tí àwa ń tà jẹun tasọ́wùfù ta pàtàkì ní hádíá bẹ́ẹ̀ni ó fẹ́ fún àfa rẹ̀ ní hádíá bẹ́ẹ̀ni apá bíbáyìí olódù wí 1.5 million sí ó wá kó sí àyíbáyìí náà lójú agbo àwọn tálíkà sì wà ń bẹ̀ tí wọn ò tó bí agbo òun ti tó àbí kú ò tó bẹ́ẹ̀ nítorí tó ni wọn kó lọ́wọ́jú àfa rẹ̀ àmàdíyá ni kó nílùú yìí ọlọ́run ò ní gbà kọ́ wa tọ́ yìí
inna Allaha tayyibu wala yaqbalu illa tayyiba. Ọlọ́run ò tiẹ̀ fẹ́ yín rárá bẹ́ẹ̀ yẹn bá ti kówó òun kalẹ̀ tó bá ti kú òun bẹ́ẹ̀ làwọn màláíkà ó máa ṣépèlé. ṣé kò wá dáa kí ọmọ kéwú ṣe adíáfáfá rẹ̀. ọmọ ọba ṣe adíáfáfá rẹ̀ kó lè ṣe adíáfáfá nulẹ̀ gbogbo kọ́ bá fún àfa 100 million nù yàrá rẹ̀. àfa rẹ̀ ó tó bẹ́ẹ̀. àfa rẹ̀ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ kọ́ lọ sí fàáfà nulẹ̀ àmọ́ àṣà kí a kó owó káàfọ́ tẹ agbádá kílẹ̀ wá ní 1 million rẹ̀ gbì 500,000 rẹ̀ gbì kíní kan rẹ̀ gbì tí gbogbo ayé sì ń wo tẹ́nìkan sì kú òun lé tọ́wá mòlúdí ọ̀hún tọ́já sí pé kò ró ń jẹ́ fi kalẹ̀ fọ́mọ ẹ̀ ó ń tọ́ ọmọ wa ní ha Káyọ̀kún sì tẹ̀mí lọ́wọ́ nísìnyí máa fi ṣiṣẹ́ Káyọ̀kún tẹ̀mí lọ́wọ́ máa fi ṣiṣẹ́ ní mú obìnrin míì délé tí ọmọ fi ṣépè lọ́kọ rẹ̀ wípé ẹ̀rí pé lérí bú ni bí bá dáfà ni àfa alágbájá ẹ̀sìjọ́ kéwù ni ẹ̀wù ń tọ́ ń bà ná ẹ̀yin náà múra kẹ́ ta padà káyé jòkó lẹ́ ń bí àǹfà tẹ̀sùbà kì í ẹ̀ ní wọ́n fọ́nà hàn yín. ẹ̀ ní wọ́n fọ́nà hàn yín kẹ́yìn náà múra. Ó ti sọ ìsìláàmù di ẹ̀sìn pé béèyàn bá jòkó tọ́lọ́hun kò ní jẹ́ èèyàn mánu. wọ́tọ̀ ọba nínú wọ́tọ̀ jálàfà ntọ́lọ̀ ń bá gbé ọpẹ́ rafa'na ba'dakum fawqa ba'din darajat bọ́lọ̀ ń bá wá gbé ọ sí dárájà rú ẹ̀ má fi dárájà àwọn má fi ba àwọn tí ò tí ì nínú jẹ́ ọgbọ́ ó ń ṣe ìṣẹ̀hárù ṣàmátà àwọn ikhwanu rẹ̀ nù ó ń fi ẹ̀rín wọn hàn sáyé nù. àwọn ọmọ kéwú tí ò dáa fún. àwọn ọmọ kéwú tí wọ́n tẹ̀lé àfa àwọn wa táàfà àwọn rìn wá pẹ̀lú wọn gbọ́kadà wa àbí wọ́n wọkọ̀ wa àwọn ọmọ kéwú wọn máa wá sọ ńgbà wọn bá ń lọlé wípé sáà ní kú ńlé kéwú àfa wa yìí báyìí. kò dá fáfá wọn o. kò dá fáfá wọn sáà ní lọlé kéwú mi báyìí àwọn ọmọ kéwú wọn máa wí pé ayé àfa wọn ọ̀dà wàlẹ́ àlùkò àfa àwọn láyé rẹ̀ dájú. ọgbọ́ so gbogbo orú èèyàn gbọ́dọ̀ mùsùlùmí àwa àfa a gbọ́dọ̀ wá nǹkan ṣe sáàrin ni. àmọ́ ẹja mọ̀ yìí pé hadiya da. àwọn hadiya da àmọ́ ká lè ṣe hadiya fáwọn àfa wa nínú ilé àmọ́ ká gbé sójú agbo kí gbogbo ọmọ àwọn olórin ní í ṣe bẹ́ẹ̀ àṣà wọn ni àwọn tí náwó fáwọn olórin àwọn ni wọ́n gbé pàṣẹ owó lọ́wọ́ báyìí wọ́n máa ju mọ́ lórí báyìí wọ́n máa ju mọ́ lórí báyìí kò sínú àṣà alukur'an kò sínú àṣà islam kò sínú àṣà ndé muhammad bẹ́ẹ̀ yẹn bá wà rẹ̀ tó takò eléyìí kó mu wákàrí. ọlọ́run ọ̀fẹ́ yẹn ara àwọn tí mo wí pé ọlọ́run ọ̀fẹ́ nù ni mo fi wí pé gbogbo èèyàn tọ́lọ̀ ń dákọ̀ lọ́lọ́run fẹ́. kẹ́ tó bọ́ sí bòmí sà. gbogbo àwọn tẹ́ kàálẹ̀ yìí àti ẹni tí wà kò kán bẹ láre ọlọ́run ló dá wọn. nígbà tí ò fẹ́ wọn òun ló dá wọn tó sì fi wà wọn sí wọn lá kí ló dé tó fi sí wọn lá. ara àwọn umuru gaibiya ni la yattali'u alayhi ahadun àwọn síkírìtì ọlọ́run. máa wo nísìn ẹni tọ́lọ̀ ọ̀dá iná kalẹ̀ ó ti yé báwọn ọlọ́run gan tó dá kalẹ̀ hẹ́ẹ̀tì iná ọgbọ́ ó hẹ́ẹ̀tì iná gbàtọ́ wá fẹ́ dá àwọn tí ó wọ iná ó wá hẹ́ẹ̀tì wọn ọgbọ́ àmọ́ tó bá wá fẹ́ kí àwọn tí ó wọ náà wọ́n wọ náà ọlọ́run dá oore kalẹ̀ ó hẹ́ẹ̀tì oore ẹ máa wo àtakò àwọn ìtalókìtì ọlọ́run ó dáná kalẹ̀ ọlọ́run hẹ́ẹ̀tì iná ó ti yé ó wá dá àwọn tí ó wọ náà ìwà tí wọ́n wù tí ẹ̀wọ̀ náà ìwà tọ́lọ́run hẹ́ẹ̀tì ni ó hẹ́ẹ̀tì àwọn tí wọ́n fẹ́ wọ náà torí ìhẹ́ẹ̀tì wọn náà yóò ju wọn wọ náà ó ti gbọ́ àwọn tí ó wá wọ náà yìí ní tí wọ́n wá fi rajà náà òun lóore tí ọlọ́run dá àwọn nǹkan mèremère dáadáa tọ́lọ́run fẹ́ràn àwọn sàkárìfù àwọn sàkárìfù àwọn tọ́lọ́run fẹ́ràn yóò wá lọ gbé sí ọwọ́ àwọn tí ò fẹ́ràn. àgbọ́yé bàbá àwọn kan tọ́lọ́run gan tẹ́rìsì yóò wá lọ gbé sọ́wọ́ àwọn tó ń wò tẹ́rìsì. tó tẹ́rìsì yóò wá lọ gbé àwọn nǹkan tó tẹ́rìsì sí wọn lọ́wọ́ ìwà gbé nǹkan wọn sí wọn lọ́wọ́ ni wọ́n ìrajà náà. wọ́n tún láǹfààní àti ríra. wọ́n ra àǹfààní àti fi owó gbogbo ntọ́lọ́run fẹ́ wọn tí ń bẹ lọ́dọ̀ wọn wọ́n fi rajà náà. ọlọ́run wá dá àlìjánná ó fẹ́ àlìjánná ó sì fẹ́ àwọn tí yóò wọ àlìjánná lójú ó dá àlìjánná torí wọn ó nífẹ̀ẹ́ àlìjánná ó sì dá àwọn tí ó wọ àlìjánná ó fẹ́ràn àwọn náà làwọn mùmínì. ó wá lọ lè mú àwọn nǹkan tọ́lọ́run ò fẹ́ àwọn nǹkan aburú tó le tọkàn ẹ̀dá ọkọ̀ ó wá lọ gbé ilé àwọn tí ó nífẹ̀ẹ́ tó fẹ́ wọ àlìjánná tó nífẹ̀ẹ́ lọ́wọ́ ó wá jù sí wọn la ọgbọ́ ìtalókìtì ọlọ́run àmọ́ sírù ni ẹnìkan ò sí lè máa sí lọ èyí ṣe tí ọjà sí wípé kó fi gbogbo nǹkan tó fẹ́ nǹkan dáadáa mèremère kó jù sí àwọn tí ó wà lè jẹ́ náà látàyè yàn
kó fi lè wà lè jẹ́nà kó bá dọ̀run bẹ́ẹ̀ lọ́hùn. kó wá ju àwọn nǹkan àgbákò àwọn wàhálà àwọn fìtínà àwọn àbílí mùsíbà tó lé kó wá lè jù sáwọn tí ó wọ iná wọ́n máa sọ́rọ́gù àti wọná ó ti yé Ọlọ́run ní síbẹ̀ òun ó gbé àwọn nǹkan àgbákò àbílí lé àwọn tí ó wà lè jẹ́nà lọ́wọ́ láyé ìwọ́n á gbé àwọn nǹkan mèremère ayé láwọn tí ó wọ̀ náà lọ́wọ́ láyé. Allahu Akbar. àwọn méjì náà ni wọ́n wá fẹ́ fi kíní yẹn ṣe páàsì láti wọ ààyè wọn àwọn mùmínì ó fi àdánwò tí Ọlọ́run bá gbé bá wọn òun ó ṣe páàsì físà tún ìwà àlìjánnà. àdánwò ní páàsì tí àwọn ní páàsì àlìjánnà. àwọn orí nǹkan mèremère ayé yìnrìnyìnrìn ayé ha àwa ni lónìí àwa ni lánàá ha ẹ̀rù tọ́lọ́run ṣe fún wa ni ha àwa láládúró yìí àwa lálẹ́ kíní ẹ̀rí mọ́tò wá ṣe pọ̀ ẹ̀rí nǹkan ha tàbí tó ń tí ó pọ̀ gbogbo àwọn nǹkan mèremère tí yọ́ dẹ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ yòròyòrò yọ́ dẹ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ òun ni páàsì tí wọ́n fi wọ́ná. àkàrà àwọn kan wọn la ọ̀sà bẹ́ẹ̀ ti ń wọnú nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ti ń láǹdì ní nǹkan míì torí bí tí ń sọ sí mi lérí wù bẹ́ẹ̀ lẹ́lòmí yìí mọ̀ béèrè bẹ́ẹ̀ yóò tún máa rú ẹnu ẹlòmí náà bẹ́ẹ̀ sà ó má dàrú ẹni pa àdánwò ní páàsì mùmínì wà àlìjánnà àwọn kan gbẹdẹ mú kẹ́ni páàsì àwọn tí ó wọ ná ṣé àwa lè rí ẹni tí ó wà àlìjánnà kódà bó ṣe tẹ́sítì díẹ̀ sọ́lọ́run lè fi gbádùn tọ́ lẹ́nu wò. láyé Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀. tí ó sì dé àlìjánnà lọ́wọ́. kò ní di lọ́wọ́. torí ẹlòmíín lè ní tí wọ́n gbádùn àyẹn kọ́ a sì lè rí ẹni tọ́já sí wípé àdánwò yìí ó ṣẹlẹ̀ sí i láyé náà ṣebí torí ní tọ́lọ́run fi fẹ́ ṣe náà nù. Allahu Akbar ayagunmọ́lá. ó fẹ́ kí àdánwò ó sọ̀kalẹ̀ sọ́dọ̀ mùmínì láti fi ṣe exam torí pé àdánwò nǹkan tó ṣòro gbàmára ni ẹni ó bá ti wá rà àdánwò nínú mùmínì tó bá ti wá ní àdánwò eléyìí pọ̀ jù ú lọ òun ò sí lọ́hùn mọ́ yọ gba sàkínà nù. wànàbùlùkún. àdánwò wo ṣẹlẹ̀ sí àmọ́ yóò wá kí bò sí pọ́pọ́ bẹ́ẹ̀ni yóò tún wá sọ́dọ̀ ọmọ náà. lófin ni wànàbùlùkún bí sharri wal khairi fitnatan wa ilayna turja'un nàbùlùkún a máa dán yín wò bí sharri pẹ̀lú aburú ẹ̀yin mùmínì àdánwò ni wal khairi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹni tí ó ní wà àlìjánnà a fi oore òun láyé sàdánwò fún ajẹ́kó rẹ̀ ọ̀pọ̀ lọ́wọ́ rẹ̀ fitna yóò máa jẹ́ wàhálà fún ìdààmú wa bá yóò máa wí kàtàkàtà a ní gbogbo àdúgbò yìí ta ló ń tọ̀ ohun tí ó wí pa wá bùkátà kan dọ́dọ̀ òun àfẹni tí ó bá dọ́dọ̀ wa ẹni àwọn bá mí sí la òun ni ó là ẹni àwọn bá ní ó déyàn ni ó déyàn ẹni tá a bá sì ní òun ní jéèyàn nú àdúgbò yìí àbílélẹ̀ yìí kò sí ohun tọ̀ ohun tí ó sọ déyàn lágbájá mo sọwọ́ déyàn ìwọ ń tiẹ̀ bó ti máa bá lọ́nu yóò máa wí kàtàkàtà àdánwò ní kíní yẹn o lè gbé àdánwò bá mùmínì kọkẹ díẹ̀ àmọ́ kò sí ọgbọ́n tí mùmínì òfin ní ràdánwò. toro wọn ni paasi rẹ. kò sí ọgbọ́n tí mùmínì òfin ní ràdánwò toro wọn ni paasi rẹ èyí wọn kàn. section kan nù. ká kú lérí ẹ̀yìn gbogbo ẹni tí Ọlọ́run dá pátápátá kọ́ ni Ọlọ́run fẹ́. gbogbo ọkọ Ọlọ́run fẹ́. náà gbogbo àwọn táwọn wá fẹ́ Ọlọ́run. náà ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n wá nífẹ̀ẹ́ Ọlọ́run ní ó wà àlìjánnà. bẹ́ẹ̀ kọ́ kéde gbogbo ẹni ọba nífẹ̀ẹ́ Ọlọ́run náà kí ó wà àlìjánnà. lọ́nà wo sa. yóò dà fún ọ. ó ti gba tọba tó dá wa. àjẹ́ ń bọ̀ pín yín ìpín mẹ́rin ni alimahaba pín sí. ìpín mẹ́rin mẹ́rin ni wọ́n fẹ́ kọ́ understand yẹ. ìpín àkọ́kọ́ ni mahabbatullah ìnífẹ̀ẹ́ Ọlọ́run kéèyàn máa nífẹ̀ẹ́ Ọlọ́run kó máa fẹ́ràn Ọlọ́run kó máa fẹ́ràn Ọlọ́run sọ ma yí pé àwọn tí wọ́n ń ṣe kèfèrí wọn náà wọ́n máa nífẹ̀ẹ́ Ọlọ́run. wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ wọn èsì. àtàwọn tí ń bọ Ọya àtàwọn tí ń bọ Ṣàngó àtàwọn tí ń bọ Ògún àtàwọn tí ń bọ Ọ̀ṣun àtàwọn tí ń bọ gbogbo wọn nífẹ̀ẹ́ Ọlọ́run. wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run. kò sí kèfèrí tí ò nífẹ̀ẹ́ Ọlọ́run. lọ́nà òwú bàbá. ọ̀gbọ́ lọ́nà òwú bàbá. wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run ni wọ́n fi ń. ìfẹ́ yóò sí lọ́hùn. àlọ́ wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run. kéé. wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run. wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run. ibi tó ti máa pín wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run ni pé wala in sa'altahum man khalaqa ad-damawati wal ard la yaquluna Allah tó bá bi wọ́n pé ta lẹni ó dá sánmà ta lẹni ó dálẹ̀ wọ́n ní Elédùmarè náà ló ní Elédùà ó tiẹ̀ tó bá sì jí láàárọ̀ ọba tí ń bẹ lókè náà ni wọ́n kọ́kọ́ pé wọ́n bá jí ntọ́ Elédùà ó ṣe o kìí ṣe òòṣà tí wọ́n ń bọ ni wọ́n ń pè Elédùà Ọlọ́run tí ń bẹ lókè ni wọ́n ń pè àmọ́ ó sa ni lọ́dà gẹ́gẹ́ bí òjíṣẹ́ bá nábì ti rí fáwa bẹ́ẹ̀ ló sa ń rí fáwọn kèfèrí
Allahu akbar. Àgbọ́yé bàbá. Ògún òjíṣẹ́ ni fún wọn. Ọya òjíṣẹ́ ni fún wọn. Ṣàngó òjíṣẹ́ ni fún wọn. Ọ̀rúnmìlà òjíṣẹ́ ni fún wọn. Gbogbo àwọn eléyìí wà nípò pé àwọn ni messenger fún àwọn intermediary láàrin wọn àtọlọ́hun. Tó bá bí wọ́n pé nígbà ẹ̀ máa pọ́ Ọlọ́hun ló ní sánmà àtilẹ̀. Kí ló tẹ̀ wá ń sin Ògún tẹ̀ ń sin Ṣàngó wọ́n ní yuqarribuna ila Allahi zulfa. Bẹ́ẹ̀ ni bẹ́yìn tí ń gbọ́dọ̀ ànábì wọlé sọ́dọ̀ Ọlọ́run làwọn náà ń gbọ́dọ̀ Ṣàngó àti àwọn Ọ̀rúnmìlà yìí là ń gbọ́dọ̀ ẹ̀ wọlé sí Ọlọ́run. Wọ́n wá nífẹ̀ẹ́ Ọlọ́run àbí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run. Wọ́n gbà pọ́ Ọlọ́run náà ni. Kódà gbogbo ń tó bá dé bá wọn gbà pé òun ló ṣe. Àmọ́ bá ń kí Ògún ó ṣe o, Ògún ó ṣe o, wọ́n ń kí ọ̀gá wọn ni, wọ́n máa pọ́ Ọlọ́run ló ṣe. Allahu akbar. Èyí wá ṣe tó fi wá já sí wípé wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Wọ́n àpọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run nu. Bẹ́ẹ̀. Èyí ṣe tọ́lọ́run ò fi wá ní jí wọ́n wọ àlìjánnà pẹ̀lú ẹ̀. Tí ó gbìn àwọn náà ni pé ọ̀nà tí wọ́n ń gbà dọ́dọ̀ Ọlọ́run yẹn kì í sọ̀nà tọ́lọ́run là kalẹ̀ pé wọ́n gbà wá. Tọ́rùngbà tọ́lọ́run fẹ́ kéèyàn wá dọ̀hún ó ti rán àwọn òjíṣẹ́ tá a gbà ọ̀dọ̀ rẹ̀ àwọn tí ó fi wá mọ̀nà dọ́dọ̀ rẹ̀ ó ti rán wọn sí wa. Òun ló fi rán àwọn ànábì Ọlọ́run tàtìrà ọ̀rọ̀ àwọn tẹ̀lé ra wọn ó fi wá dé ànábì Muhammad níjọ́ ànábì ti wá kú Ọlọ́run ọ̀ràn òjíṣẹ́ kan mọ́ ẹnu tá ànábì ti wíhun náà òun ní gbogbo àwọn àlùmọ̀ ọ̀ máa kọ́ yín ara ànábì náà lẹ́ẹ̀mọ̀ gbà. Sallallahu alayhi wa sallam. Ìtàn wa dá yí ọ̀gá mi kọ́dà Kọ́sìm yẹn tó sọ kíní kan fún ọ gbogbo àwọn òòṣà tí wọ́n ń sìn yẹn táwọn kèfèrí ń sìn èyí tó kírun bẹ́ẹ̀ nu wa. Tó kírun nínú àwọn òòṣà. Bẹ́ẹ̀ ni tó kírun bẹ́ẹ̀ ni. Àkàrà wọn kún un la máa fẹ́ kẹ́ bá ẹ ń fẹ́ wọ bẹ̀ ń wò. Wọ́n ṣe báwọn èrè àwọn kan ni wọ́n ń gbé kalẹ̀ èrè kò sí ti ń àwọn kan tí wọ́n gbọ́ ó ti bá wọn ìfẹ́ tí wọ́n ní sí Ògún ìfẹ́ tí wọ́n ní sí Ọ̀rúnmìlà ìfẹ́ tí wọ́n ní sí òun ni wọ́n gbé èrè ẹ̀ wọ́n fi sọ́dọ̀ Ọlọ́run. Lápèjúwe yẹn fún wa lápèjúwe falẹ̀ iyasu billahi min maqalati hadhihi ó ti mọ̀ wá sọ lọ́dọ̀ Ọlọ́run mọ̀ wá sọ lọ́dọ̀ Ọlọ́run mọ̀ wá sọ lọ́dọ̀ Ọlọ́run bí Usmanu bunu Fodio rahimahullah tẹ́ ma pé rọ́jùlù sáà ni ó ti bá wọn ọ̀kan ní inú gbà rẹ̀ àfa ńláńlá ni mujahidu ni ẹni ó jagun ẹ̀sìn ni àbí bẹ́ẹ̀ kọ́ kí Usmanu bunu Fodio wá kú káwọn èèyàn wá ní ha Usmanu Fodio yóò gbọ́dọ̀ kú o ha agbọ́dọ̀ máa rántí rẹ̀ kí wọ́n wá gbé èrè Usmanu bunu Fodio kalẹ̀ ọgbọ́ wọ́n wá gbé kalẹ̀ káwọn kan wá nítọ̀ àwọn ọmọ abọ́ toró wọn lọ gá wọn liyuqarribuna ila Allahi zulfa àbí wọ́n gbé tàfà alímẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́ kí ló wá fà táwọn àyíwọn àwọn tí wọ́n sin lọ́hùn nínú wọn tí wọ́n sin lọ́hùn nínú wọn kí ló fà táwọn èèyàn fi wá sọ wọn dọ́lọ́hùn bẹ́ẹ̀ àwọn ni wọn ò kó wọn ń janu kó wọn lọ́dọ̀ Ọlọ́hun dàrẹ́tì ṣé wàá lími kó àwa lọ́dọ̀ Ọlọ́hun dàrẹ́tì ọgbà Al-Qur'ani wàá pé Al-Qur'ani ànábì mo gbé kalẹ̀ fún yín yìí ntẹ́ máa fi súnmọ́ Ọlọ́hun rèé èmi kẹ́ máa fi súnmọ́ Ọlọ́hun àfa alimi ò kó di wa mọ́ rẹ̀ èmi kọ́ ni ẹ tẹ̀lé o ẹ tẹ̀lé Al-Qur'ani ni Ọlọ́run ni ẹ tẹ̀lé àtànábì tí ń bá lọ tán o ànábì ni ẹ máa sìn àtọ́lọ́hun òun kó di ẹ̀ àwọn yìí wọn kó di. Sallallahu alaihi wasallam àwọn ṣe ìtìlápù àwọn tún wọn lẹ̀. ló fi mọ̀ wípé tẹ́ bá bí àwọn náà wọ́n ní Ọlọ́run Elédùà kan náà làjọ ń sìn Elédùà kan làjọ ń sìn ọ̀nà ìlànà tó gbé kalẹ̀ ṣàrá ìhù rẹ̀ tó gbé kalẹ̀ pé a fi sìn tẹ́ ẹ̀ fi sìn òun ni ó mú wọn jìyà. ọ̀nà kanu ọ̀nà mẹ́rin tẹ́ wí. inú ọ̀nà èyí mahabbatullah òun nu o ti yé wa mahabbatu ma'allahi nìyẹn mo fò síbẹ̀ ni ẹ̀ mú yẹn lọ́wọ́ mahabbatullah òun ni tàwa tá a jẹ́ mọ́ mi ni mahabbatu ma'allah èèyàn nífẹ̀ẹ́ Ọlọ́run ó tún wá nífẹ̀ẹ́ nǹkan mi ma'allah òun ni ishrak o ti yé báwọn òun lè jẹ́ sàlàyé ó ti yé báwọn ìtàkàsàmá Allahi niddan ó fi ẹlòmíì kún Ọlọ́run pé lẹ́yìn Ọlọ́run mi wà tó fi léyìí tí mo mà àwa náà máa wí pé ha lóòsà méjì lẹ́yìn ọ̀run àfìyá mi tó lóòsà mi gbólóhùn ní kẹ́límà kúfùrù ni gbólóhùn tí ó dáa ni òsà mi nù ni ìyá mi nù òun lóòsà mi kẹ́límà yẹn kẹ́límà kúfùrù ni ìyá ẹni lóòsà ẹni ọ̀rọ̀ yẹn òsà bí ìyá òsì ìyẹn ọ̀rọ̀ kúfùrù ni ìyá rẹ̀ sósà kò sí tọ́lọ́hun lẹ́yìn Ọlọ́run kò sí kan yá rẹ̀ o ti yé wa ntọ́ kan ìyá ni kò ṣe dáadáa sí lẹ́yìn tá a bá ṣe dáadáa sí Ọlọ́run tán ta ló kò tá a ṣe dáadáa sí okùn ìyá àti bàbá àmọ́ pé lẹ́yìn Ọlọ́run àtúnfì ìyá ma'allahi nu
èyí òun náà ọ̀nà òun náà dìpù díẹ̀ kọ́ sí. naam. inú àwọn ọ̀nà èyí kejì lẹni ó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ní àkọ́kọ́ wọn wọ̀ náà lọ́tọ̀ ó ti yé wa àwọn ẹlẹ́ẹ̀kejì tán jẹ́ mùsùlùmí táwọn wá ń kírun àjọ ń lọ mọ́sálásí àjọ ń gbàwẹ̀ àjọ ń ṣe gbogbo ẹ̀ wọ́n tún wá ń ṣe jihad sójú ọ̀nà ọ̀rọ̀ wọ́n ṣe wàhálà lérí ẹ̀sìn fìtínà wọn pọ̀ lérí ẹ̀sìn wàhálà wọn pọ̀ lérí ẹ̀sìn àwọn ni wọ́n ní mahabbatullah wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run dé pàápín wọ́n yìí tó wọ́n náà wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run dé pàápín jihadu lágbà ẹ ti sọ kí mọ̀ jihadu fún wa yọ̀ọ̀dà fún ọ bóòní ó jihadu bóòní ó ti ṣe wọ́n náà Ọlọ́run jọ dá fún ọ òun ni kéèyàn orí ẹni tí ṣòkòtò rẹ̀ lọlẹ̀ tí ò gé òkè kéèyàn wá mú àdákọ́ bẹ́ẹ̀ lérí kò ní irùngbọ̀n rárá èèyàn ní irùngbọ̀n kọ́sọ́ ó ní irùngbọ̀n rẹ̀ ó ní irùngbọ̀n ó ti pa ó ní irùngbọ̀n ọwá lọlé ọwá ní kí wọ́n bá òun fa ìwọ̀n wò mọ́ ti ń fa ọfà irùngbọ̀n ọ̀pọ̀ àwọn màláíkà ha jihad ó sì mú àdá àbí ó dúró tọ̀ súnà nábì ọ̀fẹ́ bẹ́ẹ̀ ó sì mú àdá ó sì gun lórí ipò dúró tọ̀ ó wá lóun ṣe jihadu Ọlọ́run ṣe jihad sọmọ pé tán bá bí pé kí ni a ní ìfẹ́ Ọlọ́run ní àti ìfẹ́ ànábì ó nífẹ̀ẹ́ lóòótọ́ àmọ́ ìfẹ́ òun náà lọ dáràn ló mú un dá ọ̀nà ó sì fẹ́ ní craziness bẹ́ẹ̀ ọba wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé òun nífẹ̀ẹ́ Ọlọ́run ó padà bára rẹ̀ nù náà Ọlọ́run ó sì jàre rẹ̀. ọdí méjì mahabbatu ma Allah wa mahabbatu ma Allah làwọn kèfèrí táwọn aláwọn gbó sàkalẹ̀ pé àwọn fẹ́ máa fi sìkejì Ọlọ́run nígbà táwọn ò rí Ọlọ́run àwọn bá ti rí eléyìí àwọn làwọn mọ̀ ọ́nà sọ́lọ́run kèfèrí nù àwọn eléyìí àwọn nífẹ̀ẹ́ Ọlọ́run wọn ọ̀nà òsà ànábì náà wọ́n tẹ̀lé wọ́n á tún nífẹ̀ẹ́ kọjá àlàdé bíi wípé ẹ̀dá bá ti rí tí ń fi ka méjì ń fi ka gbogbo ká bu àmàlà wọ́n sì gé ọwọ́ rẹ̀. La ilaha illallah. alánábì láàgbọ́dọ̀ fi ká jẹ àmàlà ẹni ọba tọ̀ tó tọ̀ lóòró wọ́n lù wọ́n gé lómi lérí ọgbọ́ wọ́n bá wọn ń tasọ́ wúfù wọ́n mú ìdà bọ́ ọba bu àmàlà tó gbóná ọgbọ́dọ̀ sí báyìí ọba ti fàtẹ́gùn sí káà iná nu ojú ọ̀nà àgbákò ó ti yé wọn ọ̀rẹ́ ni tí ó fi ọwọ́ ọ̀tún mú búrẹ́dì ó fọwọ́ àlàáfíà gbé kóòkì ó wá ju búrẹ́dì yẹ ó ja búrẹ́dì yẹ ó wá fi kóòkì lé ọkàn mú àdáni ọkàn gé ọwọ́ ẹ̀ pẹ́ù fa inna shaytana ya'kulu bisimali gbólóhùn àdíìsì inna shaytana ya'kulu bisimali àdíìsì wọn lálàáfíà wàláwó sọ hasanaduhu ọgbọ́ wàláwó sọ hasanaduhu mọ́tínúhu da'ifun wàláwó kana sanaduhu sahihan kọ́dà bí sanadi ẹ̀ bá lálàáfíà ìtí ń bẹ́nu rẹ̀ wọn ọ̀dá kápẹ́ ń gbà náà yìí pípa inna shaytana ya'kulu bisimali ṣé ṣètánì lọ́wọ́ báyìí ni sọ dá ọwọ́ ṣètánì mọ̀ ni àbí ṣètánì dàbí àwọn èèyàn tó ní ọwọ́ bá ti lọ́wọ́ yìí ọgbọ́ mi tó ti máa dáàfù hadith yẹn òye torí hadith tí ọmọ ń parẹ̀ ọmọ rú ọwọ́ tí ṣètánì ní ọ̀rá nàbì ní báyìí ná ṣètánì òun ní máa fọwọ́ sí jẹun ha pì ọkàn gé ọwọ́ àlàáfíà tọ̀hún ni gbogbo orú àwọn nǹkan ohun mahabbatullah ni ìfẹ́ Ọlọ́run náà ló ní tẹ́ bá bí ọwá sì fẹ́ ní ó lè gbìyànwọ́ náà àbí kẹ́ tó mọ́sálásí nìsín ẹwà ẹ̀tọ́ mọ́sálásí ẹsẹ̀ nìkan wá yí ẹsẹ̀ nìkan wọ́n ni istawu wà iná tẹ̀síwí àtàsùnmù bí n ta mẹ́rin sọ́lá ọwọ́ ni ọ̀nà fẹsẹ̀ lé ẹsẹ̀ méjì yìí tọ̀hún tún wá yí ẹsẹ̀ ọkàn gbá tọ̀hún ní ẹsẹ̀ ni lérí hàn wàhálà wá dé ìjà wá dé bó ṣe lù panu lérí pé ẹsẹ̀ òkúra wọn nù mọ́sálásí tẹ́mà pé fi Ọlọ́run náà ló ní báwọn àmọ́ yọ wọ̀ná ìwọ́n tó bá jẹ́ mùsùlùmí tó ń bẹ lójú ọ̀nà Ọlọ́run tó yẹ pé súnà ló gbé lọ́wọ́ ó ti yé báwọn súnà rẹ̀ òun jẹ́ balance débi wípé àwọn tí ṣòkòtò wọn bá fòkè àbáwọn tí ò ní rùngbọ̀n tó bá ti jíṣẹ́ fún wọn fi wọn lẹ̀ má ti wèrè bọ́ tí wọn bá ti wèrè bọ́ ó ti yé báwọn ó ti kérésì nù ọjẹ móró lọ́dọ̀ Ọlọ́run ọjẹ ìyàwájú Ọlọ́run ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ni mahabbatu ma yuhibbu Allah òun náà ni àwùlá ọgbọ́ àbí ilmahabba iya awla almahabba àbí awla almahabba mahabbatu ma yuhibbu Allah ó nífẹ̀ẹ́ ntọ́lọ́run nífẹ̀ẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ ká kírun ó nífẹ̀ẹ́ ká gbààwẹ̀ ó nífẹ̀ẹ́ ayọ̀ sàká ó nífẹ̀ẹ́ ká ṣeré ó wá nífẹ̀ẹ́ kí á ṣeré pẹ̀lú àwọn ará ilé wa àwọn ará àdúgbò wa àwọn ìyàwó wa ọgbọ́ ó nífẹ̀ẹ́ ká ṣeré pẹ̀lú wọn ó nífẹ̀ẹ́ ká ṣeré pẹ̀lú àwọn ọmọ wa ó nífẹ̀ẹ́ ká ṣeré pẹ̀lú ẹni tí kì í tún ṣe mùsùlùmí tí ìṣẹ̀lẹ̀sìn wa ká ṣe dáadáa sí wọn antabaru ilé àtúkṣìtú ilayhim gbogbo orú ntọ́lọ́hún nífẹ̀ẹ́ hùn
kò ní fẹ́ ká balẹ̀ jẹ́ kò ní fẹ́ ká dàlúrú kò ní fẹ́ ká o ti gẹ́tì báwọn kò wá ní fẹ́ ká lè kókó kójú lérí ọ̀rọ̀ tòun gan. tó da tọ́lọ́run fẹ́. ogun tó da tọ́lọ́run fẹ́ ẹni ọba ti nífẹ̀ẹ́ nǹkan yẹn o ti yé báwọn tó tún wá nífẹ̀ẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam mahaba rẹ̀ o mahaba ti mú ni wà lìjẹ́nà ni ẹlẹ́ẹ̀kẹ́ ni alimahabatu fillahi walillah alimahabatu fillahi walillah mẹ́rẹ̀ ni wọn nánu ẹlẹ́ẹ̀kẹ́ nínú òun ni ká nífẹ̀ẹ́ yẹn nítorí Ọlọ́run ká sì nífẹ̀ẹ́ yẹn nínú Ọlọ́run tó bá fẹ́ tẹ̀lé yẹn pẹ̀lú ìfẹ́ nífẹ̀ẹ́ tọlọ́run lára rẹ̀ má nífẹ̀ẹ́ owó lára rẹ̀ má nífẹ̀ẹ́ pé mo láìkí bó ti máa sọ̀rọ̀ yẹn mo láìkí má nífẹ̀ẹ́ torí nífẹ̀ẹ́ rẹ̀ nítorí Ọlọ́run kò nífẹ̀ẹ́ nǹkan yẹn ti torí tọlọ́run so àwọn mahaba tí ó pinnu inú mẹ́rẹ̀ẹ̀rin méjì lọ́dà méjì ọ̀dà mahabatullahi kódà tó yàrá kí mahabatullahi máa ń pè bóun ní o ṣe ní dá mahabatullahi ìnífẹ̀ẹ́ Ọlọ́run everybody náà ni ó nífẹ̀ẹ́ Ọlọ́run gbogbo ẹ̀dá tí ń bẹ láyé ní ó ronú Ọlọ́run kó tó sùn tó bá sì jí láàárọ̀ òun ni àkọ́kọ́ ẹni tí ó kọ wá sínú dọ̀míru yàn òun náà ni Allah kọ́nà tó wá dẹ́ nìkan tí ń wí pé àwọn ọ̀lẹ́sìn àwọn kan mẹ́tọ́ ẹ̀kún òní ẹ̀sìn àwọn kan wà ní wọ́n kan wà ní tíra ni wọ́n ní ròrí nìkan náà làwọn ń lò ń tàn yín ni wọ́n bá ń pé òun àwọn ọ̀lẹ́sìn kan àwọn òsì gbàpọ́lọ́hun kan bẹ wọn òsì lẹ́sìn bó ti wí ni ó ti yé nínú ẹ̀mí rẹ̀ nísàlẹ̀ ẹ̀mí rẹ̀ ó sì máa pè é nírọ́ wípé irọ́ lọ́hun pa fáyé o kò sí ẹ̀dá tọ́lọ́hun dá tí ò ní ronú kan Ọlọ́hun kò sí ẹ̀dá tọ́lọ́hun dá tí ò ní nífẹ̀ẹ́ Ọlọ́hun èmi ò rẹ̀ dáhùn tí ò ní nífẹ̀ẹ́ Ọlọ́hun kò sí ẹ̀dáhùn láyé ó lè sọ jáde pé wọn ò nífẹ̀ẹ́ Ọlọ́hun wọn ni kíní kan ní àmọ́ nísàlẹ̀ inú rẹ̀ ó sì máa pè é nírọ́ pé irọ́ lọ́hun pa o irọ́ lọ́hun pa o torí pé ọlọ́pàá ni dọ̀míìr ọlọ́pàá ni ìsọ̀nà kẹ́ ọ̀ ń ṣe ra rẹ̀ mo mú ọ irọ́ lọ́pàá onífẹ̀ẹ́ rẹ̀ òun ni àgbọ́dọ̀ máa wu ọ̀rọ̀ ahọ́n yìí nìbẹ́ yẹn bá ọ̀rọ̀ ahọ́n ò ṣe wúyàn kábi fún yàn lálejẹ́ náà ọ̀rọ̀ ahọ́n ò ṣe wúyàn kábi fún yàn náà ẹnu ò ṣe lálejẹ́ náà ẹlòmíì lè sọ̀rọ̀ kúfùrù jáde àmọ́ ìmánì ní bẹ́nu ẹ̀ bí wọ́n bá sọ̀rọ̀ kúfùrù jáde wọ́n lọ tírèsì inú rẹ̀ wọ́n bá bá ìmánì ń bẹ̀ òun ní ìjọ bí wọ́n bá sọ̀rọ̀ ìmánì jáde wọ́n lọ tírèsì inú rẹ̀ wọ́n bá bá kúfùrù inú rẹ̀ òun ní ìjọ torí Allahu yastawli alal qulub la alal ajsad Ọlọ́run máa ọ̀ntọ́lọ́run wà after jù òun ni tí ń bẹ nínú ọkàn dọ̀míìrù yẹn kọ́lbù yẹn ọkàn yẹn òun ni àkídà yẹn ni ẹnì kankan ò lè má gbogbo ẹni tí ń pèpè súnà tí sòkòtò rẹ̀ ó fẹ́ wókè ó sì ní ọgbọ̀n ó ní gbogbo ẹ̀ summa billahi alladhi la ilaha illa huwa kèfèrí ń bẹ nínú wọn Masha Allah táwọn ara wọn ò ní mà pé kèfèrí ni La ilaha illallah àwọn tí wọ́n jọ ń pàdé lójú ọ̀nà súnà wọn ní mà pé kèfèrí ni àmọ́ deep down wọ́n mọ̀ pé kèfèrí lòun òun kankan mà fún rẹ̀ tọ́lọ́ ọmọ tó ń dánwò ọmọ tí ń dáwò nù yàrá tẹ́nì kankan ọmọ Allahu akbar ọkọ̀ sí àgbọ́yé bàbá yẹ́sì ń bẹ nù Súfì tí ń pé Allah 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 ẹ̀bẹ̀ bá ẹ̀ ní ti sọ̀rọ̀ kan ẹkún ni ọ̀rọ̀ ní ti tọrọ ẹkún ni tọ́lọ̀ ń bá fi àwọn màṣáwí rẹ̀ tọ́lá yìí tú hàn àwọn èèyàn wọ́n jóná látàrí kó tó dálì kìyàmà ni. bóyá bí tó bọ́rọ̀ dé tó fi gbẹ́kùn ó ti ṣerú ẹ̀ kan. bọ́yá ọ̀rọ̀ tí ẹ ní. ló wá rántí pé. tó wọn ò ní jí àwọn àjọ Ọlọ́run báyìí ọ̀hún lọ́wọ́ afẹ́ kún wa ní àwọn ṣé o bẹ̀rù Ọlọ́run. wọn ò ní ti sọ̀rọ̀ méjì wọn ó ti sun ẹkún Ọlọ́run irúgbó ti sọ̀rọ̀ mọ́sá sọ̀rọ̀ tèmi náà bẹ́ẹ̀ kí n máa rántí rẹ kí n máa sunkún báyìí Ọlọ́run kọ́ lọ́rántí àwọn àgbákòyà tí ó jẹ wájú Ọlọ́run níbi àwọn aburú tó ṣe. ọgbọ́ bó ẹnì kún ò lè gẹ́ẹ̀tì yàn ẹ kàn ń dájọ́ òun nígbà wọn sọ̀rọ̀ ọmọ gàwá tí ń jó ní wọn pé bọ́lá àwọn yẹn ti máa ṣe báyìí ọmọ ní wọn àtọ́rọ̀ wọn ọmọ tí wọ́n pàtì ó fi lè bá ìwọ tó ń ṣe ń jáde wípé ọ̀nà yìí wọ́n gan fún rẹ̀ mọ̀ wípé inú rẹ̀ pẹ̀lú Ọlọ́run ọba àárín ìwọ àtọ́rọ̀ wọn ọ̀dánú ìta nìkan ní ti ń dà ọgbọ́n ìtàwọn kò tún kílíà dáadáa tán La ilaha illallah kò sí ẹnìkan tó lè wípé òun yọjú iṣẹ́ ẹnìkan Ọlọ́run nìkan ló lè yọjú iṣẹ́ wa òun ní yọjú iṣẹ́ wa bàbá mo fẹ́ kẹ́ bá wa Ọlọ́run nìkan ní wu ọkàn kọ́dà náà Muhammad rí sallallahu alaihi bá dábì jọ́gà wa tó ń gorí ọkàn àwọn sàábí tán sallallahu alaihi wasallam òun lọ́fà tó kí gbogbo mọ̀náfíkì Ọlọ́run fi sọ pé àwọn mọ̀náfíkì nínú wọn Ọlọ́run fi sọ pé látàrí kíní kan wàlá ọ̀sà láàárẹ̀ iná kàhún àbí wàlá ta'rifanna fi lahnil qawl
Ọlọ́run gbá wọn lẹ́nu nu Ọlọ́run ní ọ̀dà wọn wà dọ̀ ní wọn wà sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tán bá ń sọ ìbàdàn ó ti gẹ́ẹ̀tì wọn. ọtún mọ̀ nínú wọn ni. èyí kan gbá wọn lẹ́nu ọkàn mà díẹ̀ àmọ́ ò lè mà wọn tán. Allahu Akbar. kọ́sí. bàbá ẹ wo ọ̀nà tẹ́ pín mahaba sí yìí mo fẹ́ bá wa wo àárín nǹkan bẹ̀yẹn sà. al-mahbub wal-muhibbu al-mahbubu ẹni tí Ọlọ́run fẹ́ àti muhibbu ẹni tó fẹ́ Ọlọ́run kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tó fẹ́ Ọlọ́run àti ẹni tí Ọlọ́run fẹ́ bó o láti mọ̀ pé Ọlọ́run fẹ́ eléyìí àbí eléyìí fẹ́ Ọlọ́run. al-muhibbu o ṣeun wal-mahabubu mahabubu ń bẹ lóòótọ́ muhibbu ń bẹ lóòótọ́ àwọn tasawufu ni wọ́n pín àwọn sufi àwọn ni wọ́n pín muhibbu wọ́n sì pín mahabubu àwọn sunna náà pín mahabubu wọ́n sì pín muhibbu. òkè láàrin tiwọn. àwọn náà pín ọ̀tọ̀ ni bí onísúnà ti pín ọ̀tọ̀ ni bó ń sufi ti pín àmọ́ gbogbo wọn ní pápá kọ̀ọ̀kẹ́ muhibbu ń bẹ muhibbu lẹni tí ń fẹ́ Ọlọ́run Ọlọ́run ò tí ì fi hàn pé òun fẹ́ ń dààmú ara ẹ̀ fọlọ́run ń tán sọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ́ Ọlọ́run ní sinmi kò fọlọ́run kò ń dààmú Ọlọ́run pé mo fẹ́ ọ̀fẹ́ mi mo fẹ́ ọ̀fẹ́ mi mo fẹ́ ọ̀fẹ́ mi èyí ń fẹ́ ọ̀fẹ́ mi Ọlọ́run kọjú sí mi muhibbu nu ẹni tí ń wá Ọlọ́run ó lè máa ṣe àsìkárù tó bá jẹ́ ń tàṣọ wúfù ó lè máa ṣe àsìkárù tó bá jẹ́ oní súnà tó lóun ò ní máa ṣe la ilaha illallah yóò máa ṣe àwọn nàwáfílù khairiyya àwọn náfìlà yóò sì máa ka àwọn màṣúrát yóò máa ṣe gbogbo àwọn àsìkárù náà ń bẹ lọ́dọ̀ wọn náà. bẹ́ẹ̀ni àwọn náà lásìkárù. wọn lásìkárù tiwọn ibi tí bá ti ń ṣe òun ní wá Ọlọ́run ń nífẹ̀ẹ́ Ọlọ́run nù ni yóò máa kanlẹ̀kùn Ọlọ́run yóò máa kanlẹ̀kùn Ọlọ́run lóru a máa kan lọ́sàn ń wá Ọlọ́run nù yóò sì máa ṣe gbogbo ntọ́lọ́run fẹ́ àwọn faraidu Ọlọ́run yóò mú wa àwọn nàwáhì rẹ̀ yóò jìnnà sí àwọn àwámírù rẹ̀ yóò tẹ̀lé tí bá ti ń ṣe bẹ́ẹ̀ kì í jẹ́ pé muhibbu kì í jẹ́ pé tẹ̀sùbá nìkan gbogbo ntọ́lọ́run fẹ́ ní ó máa ṣe ntọ́lọ́run fẹ́ kò ní ṣe tí bá wá ń ṣe bẹ́ẹ̀ ó ti yé báwọn yataqarrabu ilayya bin nawafil àdìsí ni ata uhibbu ẹ̀wọ̀n nǹkan muhibbu muhibbu nù ni ń túmọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn nàwáfil ó ti yé báwọn ọ̀la yasalu yataqarrabu ilayya yóò máa sún wọn. ti wípé kí ló ń fẹ́ ani mọ̀ kàn fẹ́ ọmọ nífẹ̀ẹ́ mi náà ni ọ̀dàmọ̀dé ń fẹ́ ọ ó di mahabubu tàwọn onítàsọ́wọ́ àwọn onísúfì àwọn nsúnní àwọn nsúnná lọ́dọ̀ tiwọn nù ó ti yé báwọn tàwọn nsúnná nù lọ́dọ̀ tiwọn nù ibi wọn ti pàdé pẹ̀lú àwọn onítàsọ́wọ́ fún un pé wọ́n máa nífẹ̀ẹ́ Ọlọ́run tó bá ti wá débẹ̀ wa idha ahbabtuhu kuntu sam'ahu alladhi yasma'u bihi èyí máa di etí rẹ̀ yóò máa fi gbọ́rọ̀ èmi Ọlọ́run ní yóò máa gbọ́rọ̀ ntọ́lọ́ bá gbọ́ Ọlọ́run fún gbọ́ ẹ̀ fún gbọ́ wa basarahu allati yóò di ojú ẹ̀ tí yóò máa fi rí na gbogbo ntọ́ bá rí èmi ní tí ń bá rí ní orí di ọwọ́ tí yóò máa fi mú nǹkan tó bá mú nǹkan báyìí tó bá lọ́wọ́ lọ́wọ́ fún alibarika sí tó bá júlẹ̀ alibarika ó sì wọ̀ tó bá fọwọ́ gbà yàn pé ó ní alibarika ọmọ yìí ó dé yàn yóò sì dé yàn tó bá ti fọwọ́ kankan alibarika wọn kan náà. ìdí ẹsẹ̀ rẹ̀ tí ó máa fi rìn gbogbo bí ó bá rìn lọ tó bá fẹsẹ̀ tẹ bẹ́ẹ̀ yàn bá ní kọ́mpìnì tó bá yẹ gàtàgàtà débẹ̀ tó ní ẹ̀dá kan wọlé tó sì wọlé ó ní kọ́mpìnì yóò dàgbà yóò sì dàgbà tó bá yẹ gbẹ́sẹ̀ débi kó ọmọ náà alibarika bọ́ gbẹ́sẹ̀ débi yìgì wọn ò ní tú kọ́dà bó gbẹ́sẹ̀ débi jẹ̀nàza tí wọ́n ń sìnkú tó bá lọ́wọ́ kẹ́ Ọlọ́run ó sì kẹ́ tó bá wá bí èmi Ọlọ́run la ó ti yà náhù ń fún lẹ́ẹ̀kan náà wala in ista'adani la'idhan ọba wa ní sọ òun àbí kí n bá òun sọ ẹnìkan yín sì máa sọ òun tọ̀hún lẹ́ẹ̀kan náà Bukhari kọ́ ló gba àdìsùn wa àdìsùn ń bẹ sọ Buhari Ibn Taymiyyah ní ó lò ní àdìsùn Bukhari ni òun lò ní. naam al-mahbub lọ́dọ̀ àwọn tasawufu mahabubu a máa wá lẹ́yìn tọ́já sí wípé òun kò ní tí ì nífẹ̀ẹ́ Ọlọ́run rárá fúnra Ọlọ́run ní ọlọ́lẹ̀ invite ẹ̀ pé mo fẹ́ ọ mo àbọ̀ wá fẹ́ mi mo fẹ́ lù ọ ọ̀dọ̀ àwọn tasawufu nù. Masha Allah. tàwọn súnà àwọn ni òun ní ọmọ nífẹ̀ẹ́ Ọlọ́run lọ fá tí ó fi wá di mahabubu tọ́lọ́wọ́n wà ní èmi náà nífẹ̀ẹ́ wọn náà I love you. òun náà wọ́n lọ́gọ́ Ọlọ́run I love you I love you I love you I love you Ọlọ́run ni okay I love you too. I love you too. tàwọn súnà nù àmọ́ lọ́dọ̀ tàwọn ń tasawufu fúnra Ọlọ́run ní àwọn míì tó yẹ pé òun ni ó pè wọ́n wípé I love you. Jalla jalaluhu. ọgbọ́. Na'am Ọlọ́run ló kàn lóhùn fẹ́ wọn. yóò dà fún ọ Ọlọ́run ní mo fẹ́. bàbá. òun gan ò ní mọ̀dí tí Ọlọ́run fi fẹ́
irú ẹ̀ ní pé watakhasallahu Ibrahima khalila Ọlọ́run ló wá Ibrahim fún rẹ̀ takhadallahu Ibrahima khalila torí jọ tí ń wá Ọlọ́run kò rí bẹ́ẹ̀ kan lè jòkó pé wọ́n ọ̀dà ọba wù kọ́ wá Ọlọ́run wá fẹ́ kan yọ choice Ọlọ́run wá mọ̀ yàn choice mo fi ọ́ you are my Allahu choice Akbar mo wá ọ ní close friend Allahu Akbar ń bẹ bẹ́ẹ̀ tọ́já sí wípé àwọn míì Ọlọ́run wá pamọ́ sára àwọn míì nínú àwọn mahabubun tọ́já sí wípé gbogbo nǹkan wọn ò ní jọ tàwọn èèyàn gidi ń bẹ nínú àwọn tí wọ́n jẹ́ àbùnọ́mọ́ èèyàn tọ́lọ́run ti ń fẹ́ wọn mahabubu ń bẹ nínú wọn ń bẹ nínú obìnrin ń bẹ nínú ọkùnrin àwọn èèyàn ẹni tí ò ń bẹ nínú ẹni tí ò kéwú Ọlọ́run ni ó pè ní ó invite ẹ pé mo fẹ́ ọ gbogbo nǹkan rẹ̀ lè má wàá jọ ti àwọn èèyàn tán kọ́dọ̀ mi lè máa rìn rádaràda kan kí wọ́n wí pé bóun lágbájá ṣé wọ́n á rìn báyìí tọ́rọ ẹ pọ́lọ́ mahabubu sí Ọlọ́run fẹ́ níjọ́ tó bá darí padà Ọlọ́run ti invite rẹ̀ kò tí ì fi hayé níjọ́ bá darí tọ́lọ́run bá fi hayé níjọ́ òun lẹ́wàá mọ̀ wípé gbogbo àwọn táwọn bá bọ̀ láti jọ yìí lè ju àlọ́ àtọ́lọ́run fẹ́ lágbájá Allahu Akbar ó ti yé Naam ọ̀ndà mahabubu muhibbu tó bá di mahabubu ni wòlíì tó dé ni wìláyà tó dé Naam ọgbọ́ wòlíì wìláyà tí muhibbu ẹni tí ń wá Ọlọ́run tó bá di mahabubu ni wìláyà ó dé mahabubu wa ń kọ́ mahabubu ni ẹni tọ́lọ́run ń fẹ́ muhibbu òun ni ẹni tí ń fẹ́ Ọlọ́run wòlíì wa ìran wòlíì méjì nu níbi bàbá Mọ̀lánà Ṣéhù Sájìlì ti sọ sẹ́rí kẹ́lìmà wàlíyù lọ́dà fẹ́ẹ̀ nínú àwùsánù fẹ́ẹ̀ tá a bá fẹ́ ṣe àwùsánù lẹ́tí yastawi fiha al-fa'il wal-maf'ul lọ́lẹ̀ wò lọ́dà náhàwù ẹ̀yìn tí ń gbalérí tí ń báyìí ẹ̀yìn ń kọ́ ìdàrí èyí tí ọba lọ bẹ́ẹ̀ ẹ correct mi ẹ já mi ẹ lè pọ́n máa kéwú ṣe já mi al-awsanu allati yastawi fiha al-fa'il wal-maf'ul ń bẹ nínú àwọn awsanu af'al táwọn sọ́rfù tí wọ́n pín ó ti wá al-fa'il wal-maf'ul yastawi fi al-fa'il wal-maf'ul òun náà ní tí ń wí pé la ma'suma al-yawma la asima al-yawma min amrillahi illa man rahima mawulẹ̀ wa istawa yastawi fi al-fa'il wal-maf'ul. ọgbọ́ àgbọ́yé bàbá. sàkè la asima ló lò la ma'suma sí ni muhammadu ni mufaddal ó ti yé bá yastawi fi al-fa'il wal-maf'ul la asima al-yawm la ma'suma al-yawm ọgbọ́ èyí ń dúró wal awsanu allati yastawi fi al-mudhakkar wal-mu'annas gẹ́gẹ́ bí èyí tó wíhun òun náà wá tún wà lọ́tọ̀ tọ́já sí wípé àti mu'annas àtobìnrin afẹ́ lò fóbìnrin afẹ́ lò fọkùnrin bákan lálò àmọ́ aksaru nasi yuktihuna fahma hadha wa isti'malahu al-khata' al-mashhura ó ti yé wọn èyí tí ó tó gbajúmọ̀ common mistake sí ni àwọn aláwọ̀ mu'annas fún nǹkan lọ́tọ̀ mu'annas ti parí sáré bẹ́ẹ̀ni irú àjúsù fa'ulu àjúsù ó ti yé wọn mu'annas àti mudhakkaru yastawi fi al-mu'annas wal mudhakkar kò sí àjúsátù bẹ́ẹ̀ni nasiru yíò tí ẹ̀kọ́ yí tí mo fẹ́ sọ̀búrù bẹ́ẹ̀ni sọ̀búrọ́tù ṣàkúrọ́tù nàímọ́tù tó bá yẹ pé lọ́ndà ti kí là ń pè fáìlì lẹ́fẹ́ lọ ó yẹ pọ́ndà fáìlì lẹ́fẹ́ lọ tí ń jẹ́ wá sínú fàúl tó bá yẹ pọ́ndà fáìlì ni àti mu'annasu àti muzakkaru ni wọ́n jọ pín wọ́n jọ wà lójú kan náà báyìí fáìlì ni tẹ́fẹ́ lo ṣàkúrù tó jẹ́ fáìlì obìnrin náà ṣàkúrù ní ọjẹ́ sọ̀búrù tó jẹ́ fáìlì obìnrin náà sọ̀búrù ní ọjẹ́ wàlíyù ṣọ́wárí ti wàlíyù aláwásùnù fàáìl màfúúlù nìyẹn ibi tí ń lọ́nu kìí ṣe fáìlì tó bá yẹ pé lọ́ndà fàáìl níbi wá sínú fàáìl fíìlì fàáìl ó ti yé báwọn tẹ́ màá wípé fàáìlù yẹn
ẹnu àmọ̀bálágà náà ni òun náà wà so a rí fàáyìlù mi ń bẹ tí ń túmọ̀ maf'ul ọ̀kan bẹ tí túmọ̀ fáyìlì tó bá yẹ pé èyí tí ń túmọ̀ maf'ul ni fàáyìl ó ti bá wọn òun ni ó máa ṣe dédé ọ̀rọ̀ míìm ó ti bá wọn kò sí rọ̀ mímọ́tù wàhíyà man yuhyil izama wàhíyà rọ̀ mímù nítorí bá tó rọ̀ mímù nù kọ̀ọ̀kọ̀rọ̀ jẹ́ rọ̀ yí mọ́tù wàhíyà rọ̀ mímọ́tù yọ̀ dà fún ọ qarib tó bá yẹ kó ń dà maf'ul ni sẹ́rí ń bọ̀ wá rahmatullah kìnnì kan rahmatun nasirun qaribun minal munzini inna rahmatallah qaribun minal munzini qaribun wọ́n yẹ ṣe fáìlì àwọn yẹn máa tún fáìlì inna rahmatallah o ti faamu khata'ul faham o ti bá wọn iná ni kéèyàn máa tú qaribun yẹn ní fáìlì maf'ulu ni torí pé ọ̀ndà fáìlì tó bá yẹ pé ọ̀ndà maf'ulu ni àti mudhakkar àti muannas bákan náà ni wọ́n máa lò ìtẹ́bí wọn máa pé rahmatullah àánú ọlọ́run kọ́ wá ní rahmatullah tó bá yẹ pé ẹfáfẹ́ ló lọ́ndà fáìlì qaribatu ní ọ̀jẹ̀ àmọ́ ntọ́lọ́ ń fi lo qaribun ló ti máa yí pé maf'ulu ni rahmatullah qaribun minal muhsinin qaribun pé agbé súnmọ́ torí rahama ọlọ́run ò lè sàdédé lọ lè súnmọ́ mùsùlùmí náà fúnra rẹ̀ ọlọ́run ní ògbé lè bá Qasim agbóta bi'iradat al-maf'ul sẹ́gẹ́t naim kò sí naimatu tó bá yẹ pé lọ́ndà maf'ulu ló bá fẹ́ gbé lọ èyí tó sì dájú náà ni kó gbé lọ sí maf'ulu yẹn zajin ẹni wọ́n ti mẹ́wọ̀n ẹni wọ́n ti mọ́lé àtọkùnrin àtobìnrin zajin iná ni wọ́n máa jẹ́ zenim ọmọ àlè ó ti yé báwọn àtọkùnrin àtobìnrin anti zenim wa anta zenim kò sí zenimatu o jẹ àwọn ní kọ́ídà sọ̀rọ̀fíà àwọn tí máa mọ̀ntí àwọn yìí nóòrù ẹsẹ̀ nóòrù àti nóòrà kò sí ti jẹ́ nóòrà àtobìnrin nóòrù ní ẹ̀pà méjì bẹ́ẹ̀ ni nóòrù ní ẹ̀pẹ̀ wọn kò sí ti jẹ́ ganiyatu o ti yé wọn bẹ́ẹ̀ àwọn mistakes tó ti common èyí tó bá wá já sí wípé a bá fẹ́ lò ó bẹ́ẹ̀ tá a bá fẹ́ lo qarib ní fàáìlì tá a bá fẹ́ lò ní qaribatu fáìlì ní ọmọ ọ̀ndà fáìlì ní ọmọ zẹ́mu ọ̀dà fáìlì ní ọkùnrin ó mu tiẹ̀ obìnrin ó mu tiẹ̀ àmọ́ lọ́ndà maf'ul àtọkùnrin àtobìnrin ọjọ́ mu pọ̀ ní wá sínú fàáìlù yẹn àyè tí mo wí ní sìn àwọn àtàjọ́ ma kí wọ́n ti máa kò dàrú bàbá kò dàrú báyìí. sọ́wárí ìbẹ̀lẹ̀ ti wá ma wàlíyù ibẹ̀ mo fẹ́ lọ wàlíyù kò sí ní tí ń jẹ́ wàlíyàtù tó bá yẹ pé lọ́ndà wàlíyù tọ́lọ́hun ni tó bá yẹ bá ti lo wàlíyàtù ọ̀ndà fáìlì ismul fáìlì ni wàlíyàtù lè amúrì wàlíyù lè amúrì. oh àgbọ́yé bàbá wàlíyù lè amúrì ni. muhammadu lè mufadal. wàlíyù am. wàlíyù am. wàlíyù lè amúrì o ti bá wọn wàlíyàtù lè amúrì aláṣẹ ọmọ aláṣẹ ìlú o ti bá wọn alelo wàlíyù àti wàlíyàtù kàkẹ́ fáìlì ni àwọn tó yẹ pé lọ́ndà maf'ulu ni wàlíyù lọkùnrin ó máa jẹ́ obìnrin náà ó sì máa jẹ́ wàlíyù nígbà wá jásí pé wàlíyù tọlọ́hun là ń lò fún kẹ́lìmà yẹn ló fi jásí pé àtọkùnrin àtobìnrin ni ó máa jẹ́ wàlíyùllah tó bá rọkùnrin wàlíyùllah anta wàlíyùllah obìnrin anti wàlíyùllah wọn èé lo anti wàlíyàtùllah àsìlò kéwùnù. common mistakes ni. common mistakes ni. akramakumullah. n tí ń wí yìí ń dàbí kí n la orí àwọn èèyàn kún orí kíní òun gbọ́yé. àmọ́ kódà àwọn tí wọn ò súnmọ́ mi tẹ́ wọ́n ń gbọ́ yé. dábàá fẹ́ lo wàlíyù tó bá yẹ kó ń dà pé ẹni tí ọlọ́run mú lọ́rẹ̀ ní wàlíyùlá ẹni tọ́lọ́run mú lọ́rẹ̀ òun ni khalilullah kò sí khalilatu. gbogbo ẹni tó bá sọ ọmọ ní khalilatu. kódà bọ́ bá fẹ́ sọ obìnrin khalilu ni ó sọ. khalil. bọ́ fẹ́ sọ ọkùnrin khalilu ni ó sọ bọ́ fẹ́ sọ obìnrin wàlíyù ni ó sọ tó bá yẹ kí tọ́lọ́run ló fẹ́ fi tì sí tó bá yẹ kí wàlíyùlá wàlíyàtùlá tó bá fẹ́ sọ obìnrin wàlíyù náà ló sọ àmọ́ n tó jẹ́ mi ó sọ wàlíyàtù ni wípé kìí ṣe wàlíyàtùlá
na bàbá. ismul fa'il ń tèmi ni kì í ṣe ismul maf'ul tọ́lẹ̀ lómi lè pé à òun náà ṣe wá sọ wàlíyà tèmi ismul fa'il ni kì í ṣe ọ̀ndà waliyatullah. bọ́ yé bàbá ó ti yé bàbá. ìbẹ̀lẹ̀ tí wàá mà wípé wàlíyù wa pín sí mahabubu àti muhibbu. ebo lọ́tọ̀ọ̀tọ̀. lọ́tọ̀ọ̀tọ̀ wàlíyù kan náà òun náà wà ń lò sí mahabubu ni wọ́n sì ń lò sí alimuhibbu. èyí tó jẹ́ mahabubu tó yẹ kó Ọlọ́run ló yàn fún rẹ̀ àti èyí tó yẹ kó òun lọ wá Ọlọ́run kó tó di mahabubu méjì ni. òun ni Mawlana Shehu Sasili lò ó mọ̀ pé Shehu Sasili àfa onímímọ̀ ni. àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín fẹ́ jọ Shehu Sasili wọn wá gbìyànjú mímọ̀ òun náà fẹ́ máa ṣe ibi Sasili. ìmọ̀lọ́jà wọn kulẹ̀. ìmọ̀lọ́jà lómi kulẹ̀. ẹlòmíín ó mọ láwà ní wọ́n wé bí wọ́n ti níkùn ló níkùn. bẹ́ẹ̀ni. bí wọ́n ti rárá ló rárá ìmọ̀lókò fún. àmọ́ fáwọn gba gbódòfù ṣé asúnmọ́lá ọ̀sáàni àti mímọ̀ àti haraka àtọ́jú ṣé ọ̀sáàsì ló fún ìwọ̀n pé mo ọkọ̀ ya mo fún ọ àwọn èèyàn Ọlọ́run sinmi jẹ asúnmọ́lá ọ̀sáàrà mo fún ọ lónìí máa jẹ́ bẹ́ẹ̀ òun ló sì lálùbáríkà ìmọ̀ làwọn yìí wọ́n fi yàn ẹlòmínà wa fẹ́ ṣe bí ṣé ọ̀sáàsì lè àmọ́ kò sí mọ̀ nílẹ̀ ọmọ akọ́ máa bọ̀ níbo ni kọ́ máa bọ̀ Mawlana ń pẹ́ àbáwa Sheikh Ibrahim Ẹlẹ́yìnlá Ọlọ́run bá wa ṣàánú wọn. ń pẹ́ fa'ilu máa bọ̀ ọ̀rọ̀ náà wù mí nítorí màkì Mawlana mọ́ ti ṣe bí máa na maf'uli máa bọ̀ ó farabalẹ̀ sábà kí máa bọ̀ tiwọn ó ní máa bọ̀ ọ̀rọ̀ náà wù mí Sheikh Sasili mọ̀ bẹ́ẹ̀ni wọ́n máa pé ismu maf'ulu ni fa'ilu bí máa na maf'uli fa'ilu ni bí máa na maf'ul wọ́n ti tú wòlíì kanu òun ni mahabubu wa huwa man yatawalla Allahu ri'ayatahu wa hifzahu. Masha Allah. Ó ní yatawalla Allahu ri'ayatahu Ọlọ́run ní èmi ní máa sọ èmi ní sì máa dáàbò bò wala yakilu ila nafsi tarifata aini Ọlọ́run ò sì ní dára rẹ̀ níṣẹ́jú kan wala aqalla min dhalika ìgbà kò ní sí ọ mahabubu tó ń wá kinu alawasinu fa'il mahabubu ni ó máa jẹ́ alawasinu fa'il ó ní fa'ilun bimana maf'ul kéwù lò aláì very sweet. àwọn Shehu Sasili ti ṣiṣẹ́ ọmọ kéwù tí ó bá fẹ́ rin agbọ́nrin mímọ̀ òun ni òní lè mọ̀ tí wọ́n kò ní understand òun lásán ní ọkàn mú. ẹni bí ọbẹ̀ ṣe wá sí kan lè mọ gbọ́kẹ́sẹ̀ sí. máa gbọ́kẹ́sẹ̀ àwọn yìí ọmọ eriri ó pè é làákàyèrè ó jìnnà àmọ́ wàásù wọn lè gbọ́ wàásù àwọn tí ń sọ̀rọ̀ kọ́ta àdọ̀tí. ọmọ wí ikú yọ àwọn. ọ̀rọ̀ yẹn níbo àti ìjàpá. fa'ilun ẹlẹ́ẹ̀kejì nu fa'ilun dhigatun mubalagatin kakarimi wa alimi òun ni alawasnu muhibbu òun ni fa'ilu habibu ó ti bá waliyu sifatul mushabah bismil fa'il fa'il òun náà tún ní síga mubalaga náà tún ní habib ó ti fa'ilun sigatun mubalagatun kakarimi wa alimi wa huwa man yatawalla ibadatallah wa ta'atahu wa ya'ti biha ala tawali min ghairi an yatakhallala isyanu aw futuru fayu'ibahu Allah. Sheikh Ibrahim Ẹlẹ́yìnlá ogun bẹ́ẹ̀ bá wà Ọlọ́run jẹ́ máa ní àlàáfíà sí Sheikh Ibrahim Ẹlẹ́yìnlá la ilaha illallah fayu'ibahu Allah. Ọlọ́run máa gbọ́ Ọlọ́run wa ni mò ń fi ọ wàyà tawallahu Ọlọ́run wa dáyà kọ wàyà fasáwò Ọlọ́run ma wá sọ fáwọn ọmọlẹ́ mọ̀hébò almuhibuna àwọn làwọn tí wọ́n dààmú Ọlọ́run tí wọ́n fọlọ́run lẹ́tọ́ Ọlọ́run wá ní ọ̀dà mọ̀fẹ́ wọ̀ náà. so ọ̀tíkẹ́ ntúmọ̀ rẹ̀ nù ní kẹ́rì gbogbo tí wọ́n wí wàláhì ọ̀rọ̀ sọ́ọ̀fù ni làwọn àfọ̀ǹtà sọ́ọ̀fù fi wọ́n náà fi wọn wàlíyù kan iná ló ń zẹ mọ̀híbù òun náà ní zẹ mahabubu. jalla jalaluhu. òun nù. nísìnyí ó ti wá kílẹ̀ báyìí. ó ti kílẹ̀ àti wá báwọn. ó ti mọ ìyàtọ̀ láàrin almuhibbu. òun náà ní ismul fa'il òun náà ní ismul maf'ul wàlíyù
òun náà ní fáìlì wàlíyù òun náà maf'ul tó bá yẹ pé ọ̀ndà wàlíyù láì lọ́fẹ́ lọ tí ìbá yẹ bá kó wàlíyù kejì ní ismu fáìlì nìkan ni ó máa jẹ́ tí wọn náà sì lọ́ máa jẹ́ wàlíyàtù. nísìnyí a ti mọ yàtọ̀ tí ń bẹ láàrin al-muhibbu wal-mahbub. wal-mahbub bàbá torí ọjọ́ wa sà ibi tẹ́ tó dé yẹn mo tún fẹ́ bá a sọ̀kalẹ̀ síbì kan ǹjẹ́ kéèyàn máa mú àwọn àwámírù Ọlọ́run wá ó sì yàn sáwọn ọ̀nà wá ibẹ̀ ti sọ wípé ìmọ̀ ń súnyàn débi téèyàn ó di wòlíì kéèyàn mọ rẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ a lè sọ pé bí mo ti wà yìí ní wọná ṣé ẹni tí ó nífẹ̀ẹ́ Ọlọ́run lè wí bẹ́ẹ̀. yọ̀dà fún ọ ń bọ̀ ìjẹ́ wòlíì lè máa rẹ̀ pé wòlíì lòun ìjẹ́ wọ́n sì máa bọ́ ọ sí lọ́rùn ṣé òṣìṣẹ́ àti lè ti tú ìhun kó tó kù láyé. bàbá ti ṣàlàyé. bó ìdírí náà nù àwọn ni ajibọ́ lọ́wọ́ sọ wòlíì ni mí. wòlíì lè máa rẹ̀ àwọn wòlíì tún ẹ̀ dára ẹ̀ mọ́ àwọn ọmọ ìbúnà tọ́já sí wípé wọn ò tí ì mọ bí wọ́n ń já sí ìyẹ̀rọ lọ́hùn gan-an. wọ́n dà wọ́n lọ àmọ́ àtọ́wá ti bọ́ síbẹ̀ tó ti di mọ̀ ìbúnà tó wá padà bọ́ sí màá búbù àwọn ọmọ ra kú làwọn tó rán mọ wàhálà kún tó ṣe kún tó gẹ̀ẹ́tì Ọlọ́run. bẹ́ẹ̀ni a sì dá wọn mọ̀ bàbá alágége tó ní wòlíì bàbá tòní. bàbá tó bí ló bọ́ sí. bó ti rí nu wòlíì ni wọn. bó ti bọ́ nu. wọn tó bá sì ní èso olùtọ́ bá takò ọ́ takò Ọlọ́run mọ́ wọn la. pẹ̀lú ògùn Ọlọ́run. bàbá yìí takò bàbá alágége tòní wọ́n ti takò Ọlọ́run mọ́ wọn la. takò Ọlọ́run mọ́ wọn la. wòlíì ni wọn. atọ̀lá àtàlẹ̀gẹ́ ibà àmì takasa ń dara àmọ́ ni àhàdá. kò ní bẹ́ẹ̀ náà. naam bàbá. ẹni ọba wa jẹ́ wòlíì ó wá ń pín ǹjẹ́ nìkan wòlíì kan lè pé pọ́n ti wà yóò wọn ní wọn náà. bẹ́ẹ̀ ni ìyẹn lè wí bẹ́ẹ̀ léyìí tí yóò fi ṣe àwàdà àbí sojú kòkòrò yàn. pétámọ̀ ní. àbí támọ̀ ní. irú èyí tá a sọ ń gbọ́n pé gbogbo àwọn afáà ní wọn náà táwọn afáà ń bínú támọ̀ ní ni kì í jẹ́ pé bóyá àbí parí bẹ́ẹ̀. a kàn fi dunra wa nú pé àwọn afáà ní wọn náà. ó ti wá léyìí tí mo sọ àwọn èèyàn bá tún gbà yín lọ ń gbárùkù bá bú mi lọ rẹpẹtẹ mo ní èmi kan ń sọ bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ bá mo sú ọ èmi fi sáwàdà ni sáfẹ́ pera mi lọ́mọ náà ni. bẹ́ẹ̀ni ègé ni. ẹni tó bá sì wọ náà ọmọ pèrè lọ́mọ náà lọ kò sóńtọ̀ ohun tí ó pèrè lọ́mọ náà. kò sí kódà ọmọ náà. ọmọ àlìjẹ́nà ni kò wó pèrè kódà bí ó wọ̀ yóò pèrè ọmọ àlìjẹ́nà náà ó ti yé wa o àmọ́ kò sẹ́nìkan tó ma hakíkà ó ti yé wa lálìjẹ́nà o ti bá èyí tá a bá wíwùn a kàn fi ṣe ìdúnra wa nínú. Kọ́sìm. náà bàbá mo fẹ́ àlìjẹ́nà sẹ́yìn bíbí tẹ́ ń sọ̀kalẹ̀ sí kọ̀ọ̀kan níbèrè kọ̀ọ̀kan tó ti ń wá àlìjẹ́nà tẹ́ ẹ̀ dákọ̀ yẹn bàbá ilé ìdẹ̀ra táwà Daru Salam Daru Naim bàbá àwọn nǹkan nú àwọn mímọ̀ sọ pé àlìjẹ́nà wà ní sánmọ̀ lẹ́ẹ̀kẹrin according to báwọn kan ti wí àwọn kan àlìjẹ́nà wà ńlẹ̀ẹ́lẹ̀ kódà àwọn kan ló ti wà ńlẹ̀ẹ́lẹ̀ báyìí káṣù ni èdè kárí àwọn kan ló wà ń sánmọ́ àwọn kan ló wà ńlẹ̀ àlìjẹ́nà òun gan só ti wà alákọ̀ọ́kọ́ só ti wà prepared só wà lókè ni àbó wà ńlẹ̀lẹ̀ ànábì ádámà gan àlìjẹ́nà tó òun gan lò ṣé tó ké ní ti àbí ti lẹ́lẹ̀. ọ̀rọ̀ tó wí ọ̀rọ̀ tó fẹ̀ ni àníyànjú ẹ̀ lónìí àmàjẹ́ nǹkan summarize kí n brief kí n fi underline rẹ̀ kí n ṣe underline àbí kí n underline underline ẹ wá lè fi sí headline yóò dà fún ọkọ sí mi. alijanna tí anabi adama wà tọ́lọ̀ ń dá adama sí lákọ̀ọ́kọ́ ni àkọ́kọ́ ni pé kìí ṣe alijanna méjèèjì àbí mẹ́jọ tí wọ́n ní Ọlọ́run dá kalẹ̀ òun kọ́. ṣé alijanna wa pé mẹ́sàn-án ni. alijanna tọ́lọ̀ ń wúye ṣe alijanna darul akhirah pàápàá tí gbogbo ó dé sí. ti mẹ́jọ òun. ntọ́ba yẹn mú adama wà lálìjanna kan nu mẹ́jẹ̀ẹ̀jọ òun àwọn àfa alánàbí la kọ́kọ́ ẹni tí ọkọ̀ wà alijanna adama ti kọ́kọ́ wọ̀ nù. ọjà pa anabi ni ọkọ̀ wọ̀ mọ́nu. sallallahu alaihi wasallam. o ti yẹ ẹlẹ́ẹ̀kejì pé kèé ṣe òkè sanbẹ ẹlẹ́ẹ̀kẹrin kọ́ eri ilẹ̀ yìí náà lálìjanna ti adama tọ́lọ̀ ń dá adama sí eri ilẹ̀ ẹlẹ́yìn náà lọ́wọ́ Yunusa àwọn oníbẹ̀ lálìjanna mú wọn ti rí wàràfà náà wọ́n máa kàbí wọ́n ní Yunusa pẹ̀lú àgbò wọ́n náà wọ́n àtàgbò ń bẹ lálìjanna ṣé ń ṣe àgbò ní ọwọ́ yìí wọ́n tún ní Ìdírísù wàràfà náà wọ́n máa kà náà àlì wọ́n ní mọ̀láìkà kó mú wa àlìjanna mẹ́jẹ̀ẹ̀jọ kó mú lọ náà ó ní eléyìí ọ̀dà àwọn àlìjanna mẹ́jẹ̀ẹ̀jọ ó sílẹ̀kùn ìjà náà tó àdínú máyédé ó tilẹ̀kùn máyédé mọ̀láìkà wọn fà pé jáde Ọlọ́run ní ẹ wo fíìmù àti bú àwọn àgbákò rọ lọ tí nígbà tá a ṣẹ̀ṣẹ̀ ń kéwú lọ́wọ́ àwọn Israeliyat àwọn fíìmù lisa bí
bí àwọn jagunjagun màláíkà wa ń fa Ìdírísù ọ̀yá jáde ọ̀nà ní jáde ọlọ́run àdìgbò wọn ìwọ̀n ń bẹ lálìjánnà báyìí nígbà Ìdírísù bá wà ń bẹ lálìjánnà tẹ́sí lánàá Muhammad ni wọ́n kọ́ sílẹ̀kùn àlìjánnà fún tí màláíkà ní ìwọ̀n náà ní sí fún òun ní sílẹ̀kùn fún ẹnìkan ṣáájú rẹ̀ èwo la fẹ́ lónú méjèèjì nísìn àlìjánnà tọ́lọ́run tó pìpì àkàlẹ̀ kò sẹ́nìkan tó ti débẹ̀ rí ọ̀tọ̀ kànábì Ádámù ilẹ̀ lẹ̀ ni. ọlọ́ni àdá kìnnì kan máa la inú ra hati wàlá osùnù sẹ́mi àti wàlá àtọ́ra alákọ̀lẹ̀ bẹ́ẹ̀ bá sáré kọ̀tún ẹnìkan ọgbọ́n tí ń bẹ́ẹ̀ bẹ̀rí ààrí tí ń bẹ́ẹ̀ bẹ̀rí ẹnìkan ọmọ bó ti rí èyí ń bẹ anabi Ádámù àlìjánnà tó kọ́kọ́ lórí ilẹ̀ yìí ló ti lò ó èso tó lọ ní ọmọ jẹ eré ilẹ̀ ló ti jẹ gbogbo ohun tí Sàtánì lọ lè ba eré ilẹ̀ ní gbogbo ẹ̀ gbogbo hadith àtọ́ ṣẹlẹ̀ lérí anabi Ádámù lákọ̀ọ́kọ́ ọjọ́ ilẹ̀ ọlọ́run ọ̀dá Ádámù sókè ńjọ́ tí ọkọ̀ da eré ilẹ̀ lọ́ dá sí. a fẹ́ mọ̀ bí ìṣẹ̀lẹ̀ lòun ti ṣẹlẹ̀ ọlọ́run sọ wájú halkọ mi lọ pẹ̀lú ògùn ọlọ́run eléyìí ṣe òní ni a sọ torí tí òní jẹ́ alẹ́ sọ lónìí òun ni almasala almatiruha amamakum. bẹ́ẹ̀ni question tí baba jù fún wa ń jọ ní. طرحت مسألة في الحلقة الماضية. bẹ́ẹ̀ni halkọ wa ta ṣe lọ́njọ́ ní baba mú. وتركتها للنقاش wọ́n mú wá fún wa pé ẹja fi ليأتي كل واحد منكم حجته ẹni bá ní lọ́dọ̀ rẹ̀ ṣèwádìí mú àwíjàre rẹ̀ wá lérí ẹ̀. ومنذ ذلك اليوم حتى الآن لم أرى جوابا ولا أرى kò sẹ́sì kankan kò sí mo wà ولا أرى نقاشا kò sí pé mo rí kíní yìí òun rẹ̀ ẹ gbà. lérí ọ̀rọ̀ hadith حول الحديث الذي أذرت إليه baba dakọ lérí alfawa Ibn Taymiyyah al-Harrani tí ò ní sanadu ààrẹ ń dakọ hadisi yẹn kí ló dé tí Ibn Taymiyyah fi lò ó máa ń rí Sheikhul Islam. Ibn Taymiyyah lo hadith ṣí hadith yun tí ó já sí wípé ààrí sanadu ẹ̀ ààrí ìwáyà rẹ̀ bí tí ní bọ̀ wá akasari wípé òun náà ni awwalu man dhakara hadha hadith fi awwal marra ó ti yé báwọn hadisi yẹn mo ti wá sọ njó ní wípé mo ń fẹ́ ẹni tí ó bá ma hadisi náà mo á júwe tíra tí àwọn èèyàn ó ti rí wọn ní kẹ́ ẹ lọ léwu manhaju sunna Ibn Taymiyyah kẹ́ ẹ sì wo majmu'a al-fatawa Ibn Taymiyyah wa madariju dhalikin Ibn Qayyim Jawzi ó ti yé báwọn títí ó rò nísìn wọn ò rí àwọn tí ń ṣe ń retí pé wọn mú èsì ẹ̀ wá làwọn tí wọ́n wà lójú ọ̀nà Ibn Taymiyyah yìí tí wọ́n jẹ́ àtibáù Ibn Taymiyyah wa ahana min àtibáìhì al-alim al-islami bẹ́ẹ̀ni àfáàní wa huwa sheikhul islam àmọ́ àdìsí tó mú wá Mawlana Shehu Sasili ni mo sọ pé òun lọ́kọ́ àwọn ni mo kọ́ gbọ́ àdìsí yìí lẹ́nu wọn kó tó di pé mi náà wá ń ṣe wàhálà láti wá àdìsí wọn káàkiri wọn wá padà lọ lè kàn nígbà mo kàn ni mo rí wípé Ibn Taymiyyah ló lo hadith rẹ̀ lórí àdìsí yẹn ń rí mo sì wá ara wí rẹ̀ ń rí mo wá sánàdù ẹ̀ ń rí títí dòní wọn wá bí àwọn èèyàn àdìsí ọ̀hún wọn ọ̀rẹ́ ni tí ó dá mi lóhùn pa àdìsí ọ̀hún ni àmọ́ tí n bá wù ní ẹ̀mí ni àdìsí yìí ni mo máa kọ́ nítorí rahmati intabu fahana habibuhum wa in lam yatubu fahana tabibuhum abutalihim bil masahibi ọgbọ́ le okavira ani umulmaiba bí wọ́n ti lo àdìsí náà jọ náà aludekiri àwọn tí bá ń ṣe síkiri fẹ́mi ọlọ́run alumujalasa tí ọ̀dọ̀ wọn lè mi ọlọ́run wọn máa jòkó sí àwọn tí bá ń ṣe la ilaha illallah la ilaha illallah ọ̀dọ̀ wọn lè mi ọlọ́run wọn máa jòkó Ànábì ní ọ̀dọ̀ àwọn ń síkiri àwọn ń súfì àwọn tí ń dákọ ọlọ́run àwọn ń tàṣọ wúwù ó níbẹ̀ lọ́wọ́ ọlọ́run níbẹ̀ lòun ń jòkó. kí lè à ń bínú wá sí. wàá lò ṣukúrì o àwọn tí bá ń ṣe alhamdulillah alhamdulillah táwọn ń tàṣọ fún wọn ṣe àhàlò bẹ̀yà dáti àwọn lèmi ọlọ́run wọn máa lékún orí wọn. wàá lùtọ̀ àti àwọn tí ń bá ń tẹ̀lé tèmi ọlọ́run tí mo bá ní ẹ ṣe tí wọ́n ń ṣe
ìtì ń bá ní ẹ má ṣe tí wọn ò débẹ̀ alu karamati àwọn lèmi ọlọ́run wọn máa fún karama ń sọ wọn dún karama láwọn tí bá ń tẹ̀lé mi àwọn ń tà sọ́wọ́ fún nánu naam ẹ wá wo ọlọ́run ọlọ́run wa ni wàá lù máa sí àti o àwọn tí bá wá ń sẹ̀mí tí wọ́n ń ṣe tèmi ọlọ́run ọ̀fẹ́ láwùkọ́ nítùmíra àmàtí èmi ọlọ́run ò tún ní lé wọn èyí ní lé wọn dànù àwọn tí ń sẹ̀mí èyí ní jákàn wọn nù kẹ́ẹ̀mí ọlọ́run èyí sì ní lé wọn dànù ìfún wọn ní opportunity ìfún wọn chance wọ́n lè tọrọ àforíjìn ìntàbù wọn tí wọ́n bá wá padà wádùn èmi ọlọ́run fàánà habibuhum ìwà máa nífẹ̀ẹ́ wọn ìfà wọn mọ́ra wọ́n bá túbá pé ọlọ́run àṣẹ ọ ní àṣìdí aláṣẹ ọmọ fèrèjì wa fàánà habibuhum ètò wọn láìkì wọn pé èyí tí ẹsẹ̀ mi ẹ̀ máa pé ẹsẹ̀ mẹ́sì wá mo tún nífẹ̀ẹ́ yín sí. wà á ńlá mọ̀ ẹ̀ túbú bọ́bá wọn sẹ̀mí tí wọn bá dúpẹ́ fàánà tabibuhum èmi náà ní tó máa ṣe wòsàn wọn ọ̀rẹ́ wọn nù ẹni ọ̀sẹ̀ mi tí ò dúpẹ́ ìmọ̀ nọ́ọ̀sì ẹ̀ ọ̀rẹ́ ẹnu ọkọ̀ gbádùn nù kò tí ì máa pé mi ní ń jẹ́ mi ni wàhánà tọ́bí bọ́hùn ìwà máa tọ́jú rẹ̀ ń ṣe wòsàn ẹ̀ kí ni wàá fi ṣe wòsàn ẹ̀ téèyàn bá ń ṣe ọlọ́run tí ọ̀fọ̀ ọlọ́run lẹ̀ yóò sì túbá ọlọ́run wà ní tó ń ṣe wòsàn rẹ̀ ń fún lábẹ́rẹ́ yóò gba dírìbù kò gbádùn nù ọ̀ ń ṣe ìmí ọlọ́run ó tó wá túbá lọ́dọ̀ mi ń fún dírìbù kí ni dírìbù náà abutẹ̀lì ń bèlè máa sọ ẹ́ bèè ìmí ọlọ́run wa mú àgbákò àdánwò ńláńlá kan ìjù sí la le o kavira anihumulima aiba àdáwò tí n bá jù sí gbì tí mo jù sí lọ́kàn ní ká ju wàhálà kan sínú ayé rẹ ní gbì mara ó ti wà wọn èmi wàá fi pa ẹ̀ṣẹ̀ tó ti ṣe fún mi láì dá tí ń dùn mí wọn ní wàá fi pa rẹ fún ó ti yé báwọn òun ni pé gbogbo ẹni ọba jẹni tí ń sin lọ́hùn tí ń sin sẹ́ lọ́hùn bí àdánwò bá ti ń dé bá tí ìnira bá ti mú tádàwò ń dé bá tó sì jẹni tí ń sin lọ́hùn tọ́lọ́hùn ọ̀fẹ́ ó jí àlálùkìyàmà ọgbọ tí bá ti ń ṣe ọlọ́run ẹ máa mú ẹsẹ̀ tí ń ṣe òun ẹ máa fi ju bíríkì àdánwò kan sí gbì ẹ máa fi rẹ ma o ti yé wa o àsìkò tí n bá rẹ ma o yóò tó sáré wádọ̀ mi torí ìfẹ́ kọ́ bọ́ yẹn fún ṣe ìta ni. Masha Allah. àdìsí ń rìn. Ibn Taymiyyah. Ibn Taymiyyah lọ òun ní àkọ́kọ́ ẹni òun ló kọ́ lo àdìsí ń láyé nínú tírà rẹ̀ wá já mi lérí èyí nínú tírà Ibn Taymiyyah làwọn àfa àwọn ẹni ọlọ́run àwọn ń tasawuf fún mi wọ́n ti lọ lè he njásùpé Ibn Taymiyyah ó mú àdìsí wá tí àwọn ń tasawuf fún ń lò lónìí àmọ́rọ́wí àti zanadu rẹ̀ Ibn Taymiyyah tó mú wá náà kò dákọ̀ ẹ̀ màdúmù ni ó ti yé wa àmọ́ mọ́tínú lọ dá làwọn ń sún fífi ń lò a sì lò àdìsí kẹ́nìkan ń sún nàkan wá pé àdìsí wọn kufuru Ibn Taymiyyah ló ní ọ̀gá sì ni ọbẹ̀ ni Sheikhul Islam àfa yín sì ni ẹ sì gbára fa ṣe iktafaita bi hadha dáadáa baba so kí ọlọ́run mọ́sá wọlé anabi Muhammad kọsàn wálé sàn olórí kọsàn wálé sàn olórí má bẹ̀lẹ̀ yéṣu òpin èyí tá sí èyí tó béèrè wọn ti alijanna ayé alijanna adama ayé ni náà ti lo ayé eré ilẹ̀ yìí náà la dá adama sí kẹ́ẹ̀gbọ́n dá lókè.